You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Aki gbogbo wa nílé lóko lẹ́yìn odi. A kú bójú ọjọ́ ṣeré. Aki ẹ̀yin ìyá, aki bàbá, aki ẹ̀gbọ́n, aki àbúrò. Òde ò dàbí. Ṣàlàáfíà ni mo bá yín. Dáadáa la máa wà ní agbára ní ọwọ́ Ọlọ́run ojú òní tiwa. Gbogbo nǹkan tá fojú ọwọ́ ṣe. Ọlọ́run tó láyé tó lọ́run kò ní jẹ́ ká fẹ̀yìn ọwọ́ dáná. Èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Zabby Talk Show. Ààyè ọpẹ́ yọ ṣó yọ lọ́dọ̀ títí yín náà. Ààyè ọpẹ́ máa yọ fún wa ní agbára lọ́wọ́ Ọlọ́run. Àní bá wọn tójú ilẹ̀ mọ́lẹ̀, àní bá wọn lọ ìrìn àjò àlọ òde. Etí tẹ́ wá fi ń gbọ́ mi ò ní di o, èmi náà tẹ́ ń gbọ́. Mi ò ní ṣìwí, mi ò ní ṣìsọ ní agbára lọ́wọ́ Ọlọ́run ní agbára ti ẹ̀yin náà. Mo kí yín tológun togúnlógún, mo kí yín tẹ́lẹ̀ṣọ́ tẹ́lẹ̀ṣọ́. Gbogbo ọ̀nà tí ẹ̀ ń gbà láti fi máa ra dátà náà, láti fi máa bá wa ṣe ìrìn àjò yìí sí ìlọsíwájú náà. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, ọ̀nà kì í dí mọ́jọ́, ọ̀nà kì í dí mọ́ ọ̀run, ọ̀nà ní dí mọ́ wa ní agbára lọ́wọ́ Ọlọ́run. Àwa la ní, àdúrà wa ni, ohùn wa ni, nǹkan tá a bá ń lẹ̀ lẹ́nu àwọn bàbá wa ni, ọ̀nà ní dí mọ́ wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Àwa ti di àpáta tí ẹnikẹ́ni tó bá da orí sọ wá, ó máa tú wẹ́wẹ́wẹ́wẹ́ ni. Òun ti di ẹyin, àwa ti di àpáta ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ilẹ̀ ò ní yọ̀ wá, ọ̀tá ò ní yọ̀ wá, wọn ò ní ṣe ṣí ọ wá. Ìrìn àjò yìí a máa jọ débẹ̀ ni o, ní ògo ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣé gan ni ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi ní orígun mẹ́rin àgbáyé níbikíbi tí ẹ bá ti ṣe lápàbàpàdé ètò wa yìí. Ẹ bá wa fi kọ́mẹ̀ntì yín sílẹ̀. A máa ń ṣe àgbéyẹ̀wò, a máa ń gbé ọ̀rọ̀ yẹ̀wò lórí ìkànnì tiwa yìí ni. A máa ń mú wá lọ́lọ́kanjọ̀kan láti ní ojú wo lẹ́yìn fi wò. Ǹbá wá dùn kémi àti yín ká wá jọ ṣe. Ó máa wá láàrin ni kémi àti yín kájọ tú ọkọ̀ náà. Bóyá kájọ tọkọ̀ náà dà pé mo gbà. Kájọ tọkọ̀, kí ni ọkọ̀ tá fẹ́ jọ tọ̀ ni wípé ẹ̀yin náà ẹ fi kọ́mẹ̀ntì sílẹ̀ kó má jẹ́ mi nìkan. Ẹ má sọ mí di asọ̀rọ̀mágbèsì. Ẹ bá mi fi kọ́mẹ̀ntì sílẹ̀. Ẹ dẹ̀ má gbàgbé láti fi ọwọ́ sókè thumb up ní òkè yẹn. Ẹ bá mi like ètò yìí. Ọlọ́run tó láyé tó lọ́run á máa bò wá láṣìírí. Gbogbo ọ̀nà tá fi ń ra dátà, gbogbo àtà wà ní Áfíríkà ní àtàwọn tá wà nílùú òyìnbó ọ̀nà ní dí mọ́ wa lọ́wọ́. Wọn ò ní parọ́ nǹkan tá a ṣe mọ́ wa. A ní jẹ ẹni tán wá ní agbára lọ́wọ́ Ọlọ́run. Èwo la mú wá fún wa lọ́jọ́ títí òní wípé kájọ ṣe àgbéyẹ̀wò ẹ̀. Ó ń lọ lóní fẹlifẹli lọ́wọ́ ni mo bá ní alátijọ́ mójú bọ eléyìí tó ṣẹlẹ̀ yìí. Eléyìí kò ń ṣe mi ò bá èèyàn kankan jà. A bá èèyàn kankan jà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí. But òtítọ́ ọ̀rọ̀ 2023 la wà yìí, ó yẹ ká sọ. Àìmá sọ òótọ́ ọ̀rọ̀, mímọ̀ òtítọ́ ọ̀rọ̀, bọ̀ fi ojú fo òtítọ́ ọ̀rọ̀. Jẹ́ kán ṣe bó bá ṣe wù wọ́n. A kó àlejò mọ́ra, a fa àlejò mọ́ra. Kán lè sọ wípé a nice. Òun ló bá àwa ọmọ kóòtù òjíire. Òun ló bá wa débi tá a dé yìí lọ́jọ́ títí òní. Kàkà kí ká wá dàgbà sókè, ká jẹ́ kí ilẹ̀ wa kó dàgbà sókè sí. Ojoojúmọ́ ni là ń bu ẹnu àtẹ́. Làwa náà ń support bọ̀ torí wípé àwọn kan tún ti wá wọlé sí wa lára ni. Púpọ̀ nínú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, púpọ̀ nínú ìyà tó ń jẹ àwọn ọmọ kóòtù òjíire yìí, àwọn àlejò, àwọn àjòjì, àwọn àtọ̀runrìn wá, àwọn ló ń fìyà yẹn jẹ wá. Tó bá jẹ́ wípé orísun táwa ti wá ni, a fẹ́ràn onílé, a fẹ́ràn àlejò, kò sẹ́ni tí ò ní lọ́wọ́ o. Mo dẹ̀ sọ wípé àwọn nǹkan kan wà tá a máa ń sọ. Yorùbá ló burú jù. Yorùbá ni ò dáa. Yorùbá ni this and that. Bọ́dà mi àti sísà mi, ẹ jẹ́ ká rọra fi díẹ̀díẹ̀ máa change kìíní yẹn. Kò síbi tó ti máa ń kẹ́dìyẹ alẹ́. Kò sí ẹ̀dá tí a bí nínú obìnrin
tí ó tẹ ilẹ̀ tó mu omi tán fomi wẹ̀ fún tí ò ní tiẹ̀ lára. Kò sí èèyàn kankan tó perfect àfi Ọlọ́run. Ibi tí wọ́n bá rìn dé ibẹ̀ ló mọ̀ dé. Ẹ má jẹ́ ká fẹnu máa tẹ́ńbẹ́lẹ́, ká fẹnu máa ṣátá ìran wa, àwa fúnrara wa. Ìgbà tá a bá ní Yorùbá this, ìgbà Yorùbá that, ṣé ìwọ gangan tó ń sọ̀rọ̀ kì í ṣe ọmọ Yorùbá mọ́ ni? Ṣé ò kì í ṣe ọmọ Yorùbá mọ́? Mo gbọ́ ìròyìn kan lọ́jọ́ títí òní ní orí ìkànnì tí mo máa ń sábà lọ gbọ́ ìròyìn wọn. Mo ti lo ìròyìn wọn lórí amóhùnmáwòrán mi bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹ́ta. Iléeṣẹ́ wọn ni ìròyìn Fẹ́lífẹ́lí TV. Mo gbọ́ ìròyìn yẹn bẹ̀ ń bá ní eléyìí náà ó ṣe é gbé wò lọ́dọ̀ àwọn. Ẹ jẹ́ ká lọ fojú àgbà wò. Ọmọ kékeré ni wá bọ̀, ẹ jẹ́ a lọ tẹ ojú àgbà, ẹ jẹ́ a lọ tẹ. Torí ibi tẹ́yìn mọ̀ dé mi ò mọ̀ débẹ̀, ibi tẹ́mi náà mọ̀ dé nǹkan tí wọ́n mọ̀ èmi ò mọ̀, nǹkan tẹ́mi mọ̀ ìwọ ò mọ̀. Bọ́rọ̀ ilé ayé bóyá jẹ́ nìyẹn. Kò sí ẹni tó máa sọ wípé òun nìkan òun lòun gbọ́n tán. Àwọn èèyàn kan tún máa wà wájú ni. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ jẹ́ ká sáré gbọ́ nǹkan tó ń mú wá fún wa nínú ìròyìn náà. Torí ó kàn mí, ó kàn yín, kò ya ẹlẹ́sìn kankan sílẹ̀ nǹkan tí a fẹ́ sọ yìí. Especially ẹ̀yin tí ẹ wà ní òkè òkun. 70% ọ̀rọ̀ tá a máa gbé yẹ̀wò lọ́jọ́ títí òní, ẹ̀yin ni màá máa darí ẹ̀ sí, so that àwa náà la lè máa bá wọn tó wà ní ilé, tá lè máa bá wọn sọ. A lè máa bá àwọn ẹbí wa, àwọn ará wa, a máa bá wọn máa sọ díẹ̀díẹ̀ wípé ojú táwọn fi rí bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. Ọlọ́run lo ẹ̀yin tí ẹ wà nílùú òyìnbó láti jẹ́ ilẹ̀kùn tó ṣí sínú tó ṣí síta. Tí Ọlọ́run fún yín ní làákàyè, bọ́ gbogbo èèyàn kan o, torí Ọlọ́run náà sọ nínú ìwé mímọ́, ó ló ní làákàyè lòun bá sọ̀rọ̀. That means to say, Ọlọ́run tó láyé tó lọ́run, ó mọ̀ pé òun dá àwọn kan náà tán ní làákàyè. That means to say, àwọn kan náà wà nílùú òyìnbó, kò ní pẹ́ tó wà nílùú òyìnbó ló ṣí làákàyè wọn kalẹ̀ gẹ́gẹ́ bọ́lọ́run ṣe fẹ́. Àwọn kan wà nílùú òyìnbó, àwọn tún fi ìlú òyìnbó tán wà, wọ́n fi ní àwọn tó wà nílé, wọ́n fi ní wọn lára. Àwọn tó wà nílé míì gan, wọ́n tún gbójẹ tó wà nílùú òyìnbó. Now ẹ jẹ́ ká sáré lọ gbọ́ ìròyìn tí a mú ákí iléeṣẹ́ ìròyìn Fẹ́lífẹ́lí TV. Ọwọ́ yín á máa ròkè ní agbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ẹ̀yin tí ẹ bá ṣalábàápàdé ẹ̀ tẹ́ bá fẹ́ máa gbọ́ ìròyìn Fẹ́lífẹ́lí, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ kóòtù òjíire tàbí nílẹ̀ Nàìjíríà, tó máa fi Yorùbá tó máa fi sọ fún yín, tó máa yé yín yékéyéké bí ìgbà tó jẹ́ pé onítọ̀hún jókòó síwájú yín tẹ́jọ́ ń discuss ni. Ẹ bá wa lọ sí iléeṣẹ́ ìròyìn Fẹ́lífẹ́lí TV, wọ́n wà lórí Facebook. Ẹ lọ follow wọn lórí Facebook, wọ́n dẹ̀ wà lórí YouTube náà. Ẹ lọ subscribe pẹ̀lú wọn lórí YouTube. Ẹ ṣé gan ni. Now ẹ jẹ́ ká lọ sí ojú ọpọ́n. Ẹ má bínú, kò sí volume bẹ́ẹ̀ o. Ṣóyínká òun ló ti sọ ọ̀rọ̀ ìkìlọ̀ pẹ̀lú ìwé jàǹrànjàǹràn kan èyí tó kọ tó fi ránṣẹ́ sí Emir tìlú Ìlọrin Ọba Ibrahim Sulu Gambari lórí ìwà kan àti ìgbésẹ̀ eléyìí tí Emir tìlú Ìlọrin tó gbé lórí ìṣẹ̀ṣe eléyìí tí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká tó bu ẹnu àtẹ́lù wípé pẹ̀lú bí ọba òun èyún Emir tìlú Ìlọrin bó ṣe fi òfin de ìgbésẹ̀ kan lórí ìṣẹ̀ṣe jẹ́ ohun tó burú jáì sí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ bá gbàgbé, arábìnrin kan lára àwọn tí wọ́n di ìṣẹ̀ṣe mú lápá ilẹ̀ ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí ní ilẹ̀ Yorùbá. New drops half price.
gbìyànjú pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ láti ṣe ọdún ìṣẹ̀ṣe èyí tó ní ṣe pẹ̀lú ajé nílùú Ìlọrin, èyí tó fà á kí ọba Sùlù Gàmbàrí kó ránṣẹ́ ìkìlọ̀ sí yèyé Ajéṣìkẹ́mi Ọmọlára o àti àwọn ẹmẹ̀wà rẹ̀ pé àwọn ò gbọdọ̀ gbọ́ kúlù o kó sọ nílùú Ìlọrin lórí ìṣẹ̀ṣe ọ̀hún tí wọ́n gbà lérò láti ṣe nílùú Ìlọrin. Wọ́n ní bí wọ́n bá rí wọn tí wọ́n sì kófìrí wọn o, wọn yóò fi ìyà tó tọ́ jẹ wọn o, èyí tó fà á kí Ajéṣìkẹ́mi eyín yèyé Ajéṣìkẹ́mi Ọmọlára pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ kí wọ́n sá àsálà fẹ́mi wọn nítorí iṣẹ́ ìdúkokò mọ́ èyí tí ọba Sùlù Gàmbàrí tó ti fi ránṣẹ́ sí wọn o. Ìdí rèé tí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká o tó ṣe bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ náà wípé ó burú jáì, ó sì jẹ́ nǹkan léyìí tó lè dá wàhálà òun lásìgbò sílẹ̀, èyí tó lè fà á kí ẹ̀jẹ̀ kó ṣàn lórí ìgbésẹ̀ náà, wípé bí àwọn oníṣẹ̀ṣe náà bá wá ronúpìwàdà láti san ẹ̀san o, wọ́n ní irúfẹ́ ọ̀rọ̀ báyìí ó lè dá wàhálà sílẹ̀ ní ìlú. Lákòótán nínú ọ̀rọ̀ Wọlé Ṣóyínká o, ó ní kí ọba Sùlù Gàmbàrí tí ṣe ẹ́míà ìlú Ìlọrin kó sọ kó sì ṣe dẹ́ẹ̀dẹ́ o, kó má fi wàdùwàdù ipò ẹ́míà tó wà láti fi ba nǹkan jẹ́ ní ilẹ̀ Yorùbá. Ilé ẹjọ́ májísírèètì èyí tó kalẹ̀ sí Yábà ní ìpínlẹ̀ Èkó nínú ọ̀sẹ̀. Ẹ ṣé gan ni iléeṣẹ́ ìròyìn Fẹ́rifẹ́ri TV, ọwọ́ yín á máa ròkè o, ajé á máa wá ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin tí tèmi, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ bá mi bá wọn lọ subscribe, kẹ́ bá wa máa gbọ́ ìròyìn Fẹ́rifẹ́ri TV ní orí Facebook àtòrí YouTube. Now, ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ yẹn. Báwo ni ìrẹ́pọ̀ ṣe fẹ́ wà láàárín àwọn ọmọ Yorùbá? Mo dẹ̀ mọ̀ pé a rí fídíò tó ta ọra play bóyá bíi 2 weeks ago ń bí báyìí, níbi tí àwọn àáfàá kan tán ti lọ bá àwọn arábìnrin náà wípé wọn ò gbọdọ̀ ṣe ọdún wọn. Ìlú Ìlọrin kò ń ṣe ibi tán ti lè ṣe ọdún. Ṣé Ìlọrin ò sí pẹ̀lú Yorùbá ni? Ṣé nǹkan tí àwọn àáfàá yẹn àáfàá Lágége, ọmọ bàbá Lágége, àwọn náà ti sọ ìpínlẹ̀ Ìlọrin ò kì í ṣe ilẹ̀ Yorùbá, so that oníkálukú máa lè mọ ibi tó yẹ kó rìn sí. Bó tí Ìlọrin bá ṣì ń jẹ́lẹ̀ Yorùbá, kí ló fi tẹ̀ Ìlọrin dó? No, fact ni, ẹ jẹ́ ká fèsì reality o, ẹ jẹ́ ká ní ìbẹ̀rù Ọlọ́run o, ẹ jẹ́ ká ní ìbẹ̀rù Ọlọ́run, torí Ọlọ́run náà ni Ọlọ́run tó dá ewé tútù, òun ló dá ewé gbígbẹ. Ọlọ́run tó ṣe bọ́n ṣe máa ṣe irin, òun ló dá iná tó máa fi yọ irin nínú ẹ̀. Ọlọ́run tó dá ìṣẹ̀ṣe, òun ló mú àwọn ẹ̀sìn tó kù náà sílẹ̀. Ẹ̀sìn tó kù ò lè exist tí ò bá sí ọwọ́ Ọlọ́run bẹ́ẹ̀. Bọ́dà mi àti sísà mi, ẹ bá mi fi sí comment section. Ṣé gẹ́gẹ́ bá ṣe mọ̀, ṣé ewé kan lè jábọ́ lára igi kọ́lọ́run kó má mọ̀ nípa ẹ̀? Nínú ilé ayé tá wà yìí sí 2023, níbi tí àwọn ọmọ 5 years tó ti ń kọ́ wọn ní science, tó ti ń kọ́ wọn ní nǹkan oríṣiríṣi bí ìlú máa ṣe rójú. Irú Emir Ìlọrin tó lọ sí orí station, tó lọ sórí TV station kan tó lọ sọ̀rọ̀. Àwọn kan ló gbá research tó fi jẹ́ wípé TV station yẹn ó mà di lílò. Mọ́tò tí Emir tó ń lò, àwọn kan mà ló gbá research, kò máa ṣẹ̀sìn náà fi ṣe. Ẹ̀sìn fẹ́ kọ́ wa ní way of life ni, ẹ̀sìn kọ́ ni ìgbésí ayé wa, ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ̀sìn fẹ́ kọ́ ẹ wípé ṣe dáadáa, má ṣe aburú, tó bá rọ́mọ làkejì ẹ. Nǹkan tí ẹ̀sìn Christian tó sọ, tí àwọn oníṣẹ̀ṣe ò sọ, ẹ bá mi type ẹ̀ síbẹ̀. Nǹkan tí ẹ̀sìn Mùsùlùmí sọ, táwọn oníṣẹ̀ṣe sọ, táwọn oníṣẹ̀ṣe táwọn ò ní nínú tiwọn, ẹ bá mi type ẹ̀ síbẹ̀. Orúkọ ló yàtọ̀, ọ̀nà tó fi gbé fóníkálukú òun ló yàtọ̀. A rí oníṣẹ̀ṣe tó ń tún téèyàn ṣe, tó lè sọ wípé òun ò ṣe aburú rí. A rí oníṣẹ̀ṣe tó jẹ́ wípé
òun aburú lòun máa ń ṣe ní titi ẹ̀. Bẹ́ẹ̀ náà la rí mùsùlùmí tó jẹ́ wípé agbọmọlà lòun fẹ́ ṣe. Gbogbo agbára tóun bá ní ìgbìyànjú kóun fi túnlé ayé èèyàn ṣe. Bẹ́ẹ̀ náà dẹ̀ la rí àáfà tó jẹ́ wípé nọ́kàlí tóun ní animal white tó ṣe kinní wá sọ́dọ̀ òun, ṣó fẹ́ pààyàn ni tàbó fẹ́ ba tèèyàn jẹ́. Kí ló wá fi yàtọ̀ sí ti babaláwo tàbí oníṣègùn tàbí ọlọ́sàn-ín tàbí oníṣàngó tàbí ọlọ́ya tàbí ọlọ́bàtálá? Kí ló fi yàtọ̀ pẹ̀lú ti mùsùlùmí? Bó ń ṣe ní positive náà ní negative. Bẹ́ẹ̀ náà làwọn mùsùlùmí náà. Tàbí ṣé a come across ẹ̀ rí? Ṣáwọn oníṣẹ̀ṣe ló ń bàlú jẹ́? Ṣáwọn oníṣẹ̀ṣe ni ò jẹ́ kí ìlú rójú? Bó ẹ̀sìn mùsùlùmí ò kì í ṣe ẹ̀sìn ilẹ̀ kóòtù òjíire. Kò sí bó ṣe lè wù kó jẹ́. Ó sọ ni, a gbọ́ ni, àwa ò sí ń bẹ̀ ń gbà yẹn. Nǹkan tá a rí òun la gbàgbọ́. A rí Ọlọ́run, a gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ látara àwọn kan. Ó sọ pé ni, ó sọ pé èmi Dr. Zabby mo ṣe nǹkan báyìí ní ìgbà báyìí. Ẹni tó wá sọ yẹn, tó bá jẹ́ pé mo sọ bí mo yẹn ń ṣe fídíò nsìn, tó bá fẹ́ kọ sílẹ̀ àṣẹ history, possibility wà tó jẹ́ wípé either kan fi kún ọ̀kan yọ kúrò. Bí ọ̀rọ̀ ilé ayé yìí náà bó ṣe jẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ náà ni Kristẹni. A ní Kristẹni tó jẹ́ wípé bó ṣe fẹ́ bà tèèyàn jẹ́ lòun wà fún. A dẹ̀ ní Kristẹni tó jẹ́ wípé kó tún tèèyàn ṣe ló wà fún. Wá ìta wá síjú lé àwọn ìkan tó jẹ́ wípé a rí ọgbọ́n ẹ̀dá. Because tó bá jẹ́ pé a rí ọgbọ́n ẹ̀dá ni láti ìgbà tán ti ní ìṣẹ̀ṣe tó ti exist kó tó bí Jesus Christ. Jesus Christ ṣáájú ànábì Muhammad wá sílé ayé. Àwọn oníṣẹ̀ṣe ti wà ní gbogbo àgbáyé. UK tí mo wà ìṣẹ̀ṣe náà ń lò tẹ́lẹ̀ kó tó di wípé wọ́n gbé Christian, àwọn Roman Empire tán gbé Christian wá bá wọn. Ní gbogbo àgbáyé. Now, ṣé àwọn oníṣẹ̀ṣe yẹn Ọlọ́run ò tí ì tó wá lè pa wọ́n rẹ́ láti ìgbà yẹn? Question ni mo béèrè o. Ẹ bá mi answer ẹ o. Ẹ má bínú ẹjọ́ oru. Ẹ má bínú ẹjọ́. Now, mo béèrè question ni. Yàtọ̀ sí pé ká jọ gbé ìgbésí ayé ìrọ̀rùn, òun nìkan ló kù yìí. A ní àáfà sọ wípé ó lóun dé ìlú òyìnbó, ó lóun bá Islam, ó lóun ò rí mùsùlùmí ńbẹ̀. Òun wà ní Nàìjíríà, òun rí mùsùlùmí, òun ò rí Islam. Ìgbà tó bá wọlẹ̀ fún àwọn oníṣẹ̀ṣe, ẹ kúkú wọlẹ̀ wípé ibi báyìí ò kì í ṣe ilẹ̀ Yorùbá, because tí Ìlọrin bá ìjẹ́ ilẹ̀ Yorùbá, ẹ fi tóníkálukú fún un. Ẹ̀yin ọmọ àáfà ńláńlá tẹ wà nílùú òyìnbó, ọ̀rọ̀ náà kàn yín. Ẹ ṣe mítìnì, ẹ bá àwọn ẹni tó wà nílé, ẹ bá wọn sọ̀rọ̀. Ìlú òyìnbó tẹ̀yin wà ìṣe ń fara niyín. Ṣé Ìlọrin wá jẹ́ bíi Saudi Arabia? Ìlọrin ṣó jẹ́ bíi Saudi Arabia? Ìyẹn lè máa fi mọ̀ wípé bóyá 80% or 90% ẹni tó wà nílọrin nìyẹn ó jẹ́ Fúlàní nìyẹn. Because ẹni tó bá jẹ́ oníṣẹ̀ṣe ò gbọ́dọ̀ lọ sí náà tí pé ó fẹ́ lọ ṣẹ̀ṣẹ̀. Ó ti mọ̀ wípé nǹkan tán fẹ́ níbẹ̀ ni. Bọ̀ nílẹ̀ Yorùbá, tí Ìlọrin bá ń jẹ́ ilẹ̀ Yorùbá, wáì tí a fi oníkálukú wa láyè ká jọ gbé ìgbésí ayé ìrọ̀rùn gẹ́gẹ́ oh my God, ó ga o. A sọ̀rọ̀
má ṣe bẹ́ẹ̀, òun ni ọ̀tá Ọlọ́run. Ọlọ́run dẹ̀ ní gbogbo ẹni tó bá fi kún nǹkan tóun sọ tàbí ẹni tó bá yọ kúrò, ìyà tó le koko ló máa wá jẹ lọ́wọ́ òun. Gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala náà bó ṣe sọ nínú alukuran Kerim, ẹ fi tí wọ́n ṣe títí wọ́n. Tó dẹ̀ máa ń dùn lẹ́nu ẹ̀yin àfà yìí wípé Ànábì Muhammad ó bá àwọn Yẹ̀húdí, àwọn Nàsárà, ó bá wọn jọ ṣèpàdé, ó jọ ṣe papọ̀ níbi tínú abẹ́ tẹ́ǹtì tó ń wà tán ti ń ṣe meeting. Ìgbà tán láwọn fẹ́ tó àsìkò táwọn fẹ́ lọ fún prayer, Ànábì sọ wípé wá ìtẹ́ ìdúró kẹ́ ṣe prayer yín ń bẹ̀ lẹ́nu yín nínú nǹkan tẹ́ ní kàkà, nínú nǹkan tó wà nínú àdìtì. Nínú nǹkan tó wà nínú àdìtì ni o. Kí ló wá dé ní orí ilẹ̀? Àwọn tó sọ wípé àwọn nígbàgbọ́ nínú ìran àwọn, nínú nǹkan tí ìran àwọn tí ó jẹ́ ẹ̀sìn tiwọn, tó jẹ́ ìṣẹ̀ṣe tiwa, ìyẹn lẹ máa fi mọ̀ wípé ẹ ń láti ṣe àmójútó lórí ọ̀rọ̀ Ìlọrin. Tí Ìlọrin ò bá ti sí nílẹ̀ Yorùbá, èyí tó máa fi jẹ́ pé ìjà máa wà yẹn, àwọn gan lè declare kó má kàn sásábẹ́ wípé a máa bára wa jà, a máa ṣera wa léṣe. Tẹ́ bá wo àwọn àáfà tán kóra wọn jọ nínú fídíò tó lọ kákàkiri bíi 2 weeks ago yẹn, tẹ́ bá trace wọn ẹ máa rí wípé ìran Fúlàní ni wọ́n. Torí ta ni ọba emir ní ìlú Ìlọrin? Àwọn ọmọ tó ti bí síbẹ̀, àwọn ló ń ṣàmójútó ilẹ̀ wọn, torí wọ́n ti believe wípé wọ́n ti nígbàgbọ́ wípé ilẹ̀ àwọn ni. But declaration làwa fẹ́ sìn wípé Ìlọrin o kò sí nínú ilẹ̀ Yorùbá, ló bá tán. Ó wá kù sí ọwọ́ ọmọ Yorùbá tó bá wá sọ wípé òun fẹ́ lọ ṣe nǹkan bẹ́ẹ̀. But tí Ìlọrin tó bá sì jẹ́ wípé ilẹ̀ Yorùbá ni, tí Ìlọrin bá ìjẹ́lẹ̀ Yorùbá ni, kò dìgbà tó bá wá ń para wọn, kò dìgbà tó bá ń bára wọn jà. Bí òun ṣe wípé ẹjọ́ jókòó, ẹjọ́ finú konú, ẹjọ́ fìmọ̀ ṣọ̀kan. Táwa bá ń ṣe tiwa o, ẹ̀yin ẹ má ṣe ti yín gbà yẹn o. Táwa bá ń ṣe tiwa o, ẹ̀yin ẹ má ṣe ti yín o, ẹ ṣe ti, you know. Òun ló yẹ kó jẹ́ nǹkan àkọ́kọ́. Kò ń ṣe wípé ní ìlú tá a ṣì ń pè nílẹ̀ Yorùbá, àní tó bá ti jẹ́ pé kò ń ṣe ilẹ̀ Yorùbá, ó ní kẹ́ jẹ́ ká sọ. Bọ̀ wípé wọn ò lè ṣe kinní kan nílẹ̀ Ìlọrin yẹn. Gbogbo àwọn tó ń mú, ó ń bá orí èèyàn, ó ń bá kinní kan, ó ń mú àwọn èèyàn tó jẹ́ mùsùlùmí. Wáì tí àwọn fúnrara wọn tí wọn ò lọ bá àwọn fámìlì wọn wípé ẹ máa kúrò, a máa lé yín kúrò nínú Ìlọrin yìí nítorí pé ẹ fẹ́ bà wá lójú jẹ́. Torí so many cases tó ń ṣẹlẹ̀ lórí ayélujára tó jẹ́jẹ́ kán máa ní Ìlọrin ni. Tó bá pẹ́ ti mójútó àwọn yẹn, ẹ lè tí mo bẹ máa dì pé ẹ ṣáà rí bá ṣe ń dì pẹ̀lú àwọn aráalé wa tán bá ná bá nǹkan burúkú lọ́wọ́ wọn wípé nínú ẹ̀sìn wa ni, àwa máa ń dìde tì wọ́n ni, kódà gan tìran wọn ló máa ń kúrò nínú ìlú fún wa. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní abroad, ṣé bọ́n ṣe ń ṣe ní gbogbo ibi tí ẹ wà nìyẹn? Yín náà ẹ type ẹ̀ síbẹ̀. Ṣé ti múra àsàlátù rí ní ọjọ́ kan tó wá sọ fún yín wípé ẹ má wọnú mosque yín o? Tàbí ń ṣe la lo ìborùn lọ́jọ́ kan tó wá ń lẹ òkò mọ́ wa? Ẹ jẹ́ ká wo, ẹ jẹ́ àgbélé ayé ìrọ̀rùn. Ẹ̀yin lè sọ wípé Ànábì òun ṣe oníjàgídíjàgan. Ẹ̀yin lè sọ wípé ìfẹ́ ni Ànábì mú wa. Ẹ̀yin lè sọ wípé Ànábì ní kóníkálukú fi ẹ̀sìn ẹ̀ kó fi ṣe títí ẹ̀. Wá ìtẹ́ wá ń lalẹ̀ sí àwọn ẹlẹ́sìn míì tẹ́sọ wí tó bá jẹ́ wípé bànábì náà ṣe leléyìí. Ó yẹ ká gbọ́ wípé àwọn Yẹ̀wúdí àtàwọn Nàsárà yẹn, Ànábì ẹ̀kan tó fojú rí wọn ní kán pa gbogbo wọn rẹ́ ni. Àná lóun ní nǹkan tóun ò bá sọ, ó lẹ́ni tó bá fi kún, tó bá yọ kúrò, ìyà ńlá ló máa jẹ. Ẹ̀yin àfà yìí, ẹ kàn ń ka àwọn nǹkan yìí nítorí ẹ̀ ló fà á tó fi jẹ́ pé ẹ ti mú gbogbo ẹ̀sùn
especially ní 2023 ẹ mú sú àwọn ènìyàn tó ráwọn èèyàn gan ti ń lo ọpọlọ wọn. Ọlọ́run ní ká lo làákàyè, ó ló ní làákàyè lòun bá sọ̀rọ̀. Torí nǹkan tẹ́ sọ ẹ ṣe bẹ́ẹ̀ ọ̀n bá yín bẹ̀. Àáfà ẹ máa jáde, mi ò rí fídíò yẹn ni. Àáfà ẹ máa jáde, àáfà Jamiu Adégúnwà ó sọ ń bẹ̀ ní nínú fídíò yẹn a ò wípé Ọ̀rúnmìlà òun ni Ọlọ́run rán sí àwa Yorùbá. Ó wá kù sọ́wọ́ ẹni tó bá fẹ́ tẹ̀lé, tó bá jẹ́ Ọ̀rúnmìlà lọ́lọ́run rán sí àwa Yorùbá ń gbà yẹn. Tó bá wá wù mí máa tẹ̀lé Ọ̀rúnmìlà, tó bá wù mí máa tẹ̀lé Ànábì, tó bá wù mí máa tẹ̀lé Jesus Christ. Kò ń ṣe wípé Ọlọ́run ò rán èèyàn sí wa. Ẹ̀yin lè sọ wípé ẹni tó lóun rán sí wa ẹni kò exist, kò sí nínú ìwé tiyín. Torí ẹ̀ ló jẹ́ wípé àti rí nǹkan dáadáa ṣe lórí ilẹ̀ Yorùbá àyàfi tá a bá pín. So that oníkálukú máa lè mójútó ìgbésí ayé ilẹ̀. So that Ìlọrin á lè bá wọn, àwọn náà tá lè bá wọn lọ. Àìmọye nǹkan tó wà ní ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé tí àwọn tourist tán bá wá tó máa fún, ó máa lóye tó máa generate fún wa ní every month, kò ń ṣe every year, every month. Bó ṣe níbi tí wọ́n ti dúró lórí pé ìwọ ò lè ṣẹ̀sìn eléyìí, ò lè ṣe kíní kan. Tó bá fẹ́ fi ṣe pé káwọn tourist kan máa wá síbẹ̀, kò ń ṣe wípé wọ́n fẹ́ wá ṣe bọ́m̀bẹ̀. Gbogbo àwọn nǹkan tó jẹ́ pé àwọn ancestors wa, Ọlọ́run Elédùmarè ló jogún ẹ̀ fún wa. Àwọn nǹkan tí èèyàn kan ò ní rí, àwa la ní ohun tó yìnbó ò ní, àwa lọ́lọ́run fi jogún fún. Bó torí pé a jẹ́ Nàìjíríà àti wípé àwọn tó jẹ́ olórí wa, àwọn governors náà wà ń bẹ̀, àwọn gan náà amúkúmọ́ ikọ̀ ni wọ́n, including some obas. Because wọ́n appreciate ibi tọ́lọ́run dá wọn sí. Wọ́n appreciate oore Ọlọ́run látara wọn. Wọ́n bó ṣe lè fọwọ́sowọ́pọ̀ láti gbé nǹkan tiwa ká gbé lárugẹ, kó tiẹ̀ wá jẹ́ Christian ni ẹ́ tàbí kó jẹ́ Mùsùlùmí ni ẹ́. Ẹ ṣáà fẹ́ fi gbogbo ọ̀nà sọ wá di ẹrú yìí ṣá. Òyìnbó gan rìjẹ́tì pé òun ò fi wá ṣẹrú, ẹ̀yin ṣáà ń fọ̀ sí wa wípé àlẹ́rú ni wá sẹ̀, àláyé ẹrú la wá sẹ̀, àlẹ́ lò wá bí ẹrú ni, àlẹ́ ṣe wá bí ẹrú ni. Àwa yìí nìkan ni a ní anything láti lè proud of ní Africa, especially ní Nàìjíríà yẹn. Pẹ̀lú gbogbo nǹkan tó lọ́n fún wa, because àwa fúnra wa láti sọ wípé ọmọ tó fi ọwọ́ òsì júwe ilé bàbá ẹ̀ gangan òun ni wá. Nísìnyí tó tiẹ̀ wá jẹ́ wípé ayé dẹ̀ ti wá, Ọlọ́run ló ṣe, kò ń ṣe èèyàn. Ọlọ́run ló ní kó di Mùsùlùmí, Ọlọ́run ló ní kó máa doníṣẹ̀ṣe, Ọlọ́run ló máa di Kìrìsìtẹ́nì. Ọlọ́run tó ṣí ẹ lójú wípé o jẹ́ ẹ̀sìn Hindu, tó wá sọ wípé ẹ̀sìn Hindu yẹn o mi ò láìkí ẹ̀ mọ́, Christianity ni mo fẹ́ máa ṣe. Kò ń ṣèwọ náà, ó ti wà nínú àkọọ́lẹ̀ ni. That means to say nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn àti Àfáà àti Christian, ọmọ ìkéré àtàgbàlagbà, àwọn náà ti ń lo làákàyè tí Ọlọ́run yẹn fún wọn. Ó ti ń gbé 2+2, wọ́n ti ń rí wípé 4 ni. Ó ti ń tẹ̀lé initiative wọn, ó ti ń tẹ̀lé wisdom tọ́lọ́run fún wọn, ó ti ń tẹ̀lé wípé báwo ló ṣe fẹ́ rí, báwo ló ṣe rí bẹ́ẹ̀. Ó ti ń kúrò lórí wípé màmá mi ló sọ pé kí n ṣe ẹ̀sìn yìí. Àwọn náà ti lè jókòó láti gbé nǹkan sílẹ̀ báyìí láti lè kà á. Bí mo ṣe gbéwé yìí ń sìn, láti lè kà á, láti lè digest ẹ̀. Ó kúrò lórí wípé ìyá mi ló fi lé mi lọ́wọ́, ó dẹ̀ ní tí mi ò bá ṣe mọ́ òun máa kọ̀ mí lọ́mọ. Bàbá mi ló fi lé mi lọ́wọ́, ó ní tí mi ò bá ṣe mọ́ lòun máa kọ̀ mí lọ́mọ. Ọkọ mi ló fi mí lé mi lọ́wọ́, ó ní tí mi ò bá ṣe mọ́ lòun ò ní fẹ́ mi mọ́. Ìyàwó mi ni mo ti torí ẹ̀ gbà, ó ní tí mi bá tẹ̀lé òun lọ sí church tàbí mọ́ṣáláṣí mọ́, òun ò ní fẹ́ mi mọ́. Ìyàtọ̀ ti wà ń bẹ̀ ń sìn yín. O lè read and write and research as well láti lè mọ̀. Ó ní wàá já owó fowó, wàá jẹ́wọ́ ẹ̀, wàá ṣàjọ̀tún, wàá jòsì, wàá lè wàá mọ nǹkan tó wàá gbé yẹ̀ wò. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ń sìn yìí.
kò ń ṣe Sunday Igboho tẹ́ ń pariwo, Yorùbá nation tẹ́ ń pariwo. Yorùbá nation ò gbé nobody lọ síbi ìṣẹ̀ṣe. Yorùbá nation ò gbé nobody lọ síbi ìṣẹ̀ṣe. Chief Sunday Igboho ò gbé anybody lọ síbi ìṣẹ̀ṣe. Chief Sunday Igboho Christian ni Chief Sunday Igboho. Òun respect ìṣẹ̀ṣe ẹ̀, òun ní ìgbàgbọ́ nínú ìṣẹ̀ṣe ẹ̀. Ó yàtọ̀ sí ẹni tó kúrò wípé òun fẹ́ padà sí orí ìsun òun. Òun ní ìgbàgbọ́ ní orí Ọlọ́run Elédùmarè through bóyá Ọ̀rúnmìlà. Because Ọ̀rúnmìlà is our prophet. Òun ni Ọlọ́run rán sí wa. Ajá owó fẹ́wẹ́, àṣẹ kìnnìkan. Ohun kíni? Ohun Ọ̀rúnmìlà ni nàìbó òun ló rán sí wa. Most nǹkan tá à ń sọ lójoojúmọ́, àwọn common ọ̀rọ̀ tá à ń sọ lójoojúmọ́, ẹnu ta láti rí. Ṣé bọ́ Ọ̀rúnmìlà lọ́lọ́run rán sí wa? Ṣáwa la ṣẹ̀ṣẹ̀ create yẹn ń sìn ni? Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àáfà yìí sọ. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àáfà yìí sọ. Ta ló tó bẹ̀rẹ̀ tó máa wọná kó wá bọ́ta kó wá sọ ní tó bá wá fi lè mú Jésù máa wọná definitely tó bá wà lìjẹ́ náà kò ní fáwọn ọmọ ẹlẹ́ náà. Ọ̀rúnmìlà náà tó náà òun náà lè wọná tó lánàá bí Ọlọ́run ni tó náà bá wà lìjẹ́ náà kò ní fáwọn ọmọ ẹlẹ́ láíláí bẹ́ẹ̀ lànàbí náà. Ànábì táwa tún sọ gangan ó ní tóun bá lọ tán ìjọ tòun o á pín sí 73 yẹn ìdá kan ló máa wà lìjẹ́ náà ní 73 yẹn. Ẹ̀yà ìdá kan tó máa wà lìjẹ́ náà ní 73 yẹn ẹ sọ fún mi alùsùn náà ni àbí àwọn kọ̀ríbù àbí àwọn nọ́sfàtì àbí àwọn samsudin àbí àwọn amadiya tó yẹ kó òkúta làwọn. Gbogbo ẹ̀yin antichrist pátá gbogbo ẹ̀yin antichrist èmi ní Malam Yusuf Adepoju Ustaz Jamiu Adegunwa àti ẹ̀yin antichrist tó kù tí ẹ bá lọ túbá kẹtọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run àti lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn tẹ́ ń takò tẹ́ ẹ bá fi lè kú sórí ẹ̀ wàláhì ẹ̀ ní rí ìyọ́nú Ọlọ́run ẹ lè rí ìyọ́nú Ọlọ́run. Kí ni reason èmi ò ṣẹ́bi lẹ́yìn mi dẹ̀ ṣépè fún yín o ẹ̀yin lẹ ṣépè fún ẹ̀yin tẹ́ ṣẹ́bi lera yín tó wà nù Quran abadi ti dẹ̀ ni tó sọ pé mọ́ńtà sábà bí káwọ́mí fàáwà mí níhùn gbogbo ẹni tẹ́ ẹ bá ti kọ́ṣe sí wọn ẹ ti dára wọn nìyẹn téèyàn kan nù Islam bá ti kọ́ṣe sí ìjọ kan ó ti di ara àwọn ìjọ yẹn. ọ̀pọ̀ ló nǹkan tó ń sọ mọ́ o. mọ̀n adasa fi àmọ́rínà àzà mọ́n lè sàmí ní fàáwà rọ́dù Àìṣà ló gbà wá ó ní pé nǹkan tá a bá ti mú wá láti fi tún ẹ̀sìn ṣe tí ò sí lára ẹ̀sìn wípé a máa dá padà fún ó wà rọ́dù á dá padà fún tó ń túmọ̀ sí wípé àbá lọ́wọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam tó gbé báíbù kó máa fi ṣe preach kó máa fi wàásù fún àwọn ọmọ ìjọ ẹ̀ ọ̀rọ̀ láti fi takò àwọn ìjọ míì sallallahu alaihi wasallam. Ànábì sallallahu alaihi wasallam ó rí ìkan lára àwọn sàbẹ́njọ kan tó gbé ìwé àwọn Nàsárà dání tó wá fi ń wàásù lórí múmbàrí tó ń mistake tó wà nínú ìwé wọn yẹn tó fi ń takò wọn tó fi ń against wọn. Ànábì kọ̀ fún nígbà yíyá ànábì Muhammad sallallahu alaihi wasallam ta lẹ́yìn fẹ́ fi ìṣesí ti yín ta lẹ́ fẹ́ fi jọ. Mo wá bọ́ sórí ọ̀rọ̀ ń pa pé ó ṣe kèfèrí o kò ṣe kèfèrí. Àáfàá kan ó lóun jagaban ó ń bú ìyá kan ìyá ọlọ́sùn kan ó wá ń lérí sí ìyá ọlọ́sùn yẹn wípé màá jẹ́ kó o kábàámọ̀ màá pa ẹ́ màá bá ẹ wí mo ní àṣírí mo lágbára lọ sílùú wọ́n bá lọ sílùú Níjẹ̀ wọ́n lọ sílùú Kòtónú wọ́n lọ sínú kinní kan máa sakùndí sí ẹ kò ní di pé mo morúkọ ẹ wàá kú máa pa ẹ máa pa gbogbo ọ̀ṣun tó wà lára ẹ yẹn ẹ jọ mo fọlọ́ mo fi bẹ̀yìn mélòó ni babaláwo lẹ́rí láyé rí tó lérí sí yẹn kan social media pé òun máa pa Ànábì Muhammad sallallahu alaihi wasallam táwọn sọ pé yẹn ìtẹ́kìláha akọ̀tùkọ̀tì wala tamutuna illa wa antum muslimuna wọ́n ní pé gbogbo ẹni tí ò bá ti ṣe Islam o iná ló ń lọ ìgbọ́dọ̀ kú àfi kẹ́ jẹ́ mùsùlùmí ta lẹ máa rí láyé tó máa níjọ kan láyé tó máa pèpè sójú ọ̀nà ìjọ míì tí ó sì pé ìjọ tẹnìkan ló máa pèpè sí téèyàn bá jẹ́ ọmọ kọ̀rí alẹ́ni tí kò bá ti jẹ́ ọmọ kọ̀rí wo oníwàlẹ̀ jẹ́ ló máa sọ kò ní ever never pèpè sójú ọ̀nà nọ́sàtì láíláí. Mo dẹ̀ mọ̀ pé. náà pẹ̀lú nǹkan tí àáfà yìí tán sọ ń bí báyìí ta ni wọ́n ní téèyàn bá ro tàbí téèyàn bá fẹ́ roko ọ̀dọ̀ ara ẹ̀ ló fẹ́ roko sí. Wípé ànábì sọ wípé ìjọ òun o ẹ gbọ́dọ̀ ṣe nǹkan míì o ẹ jẹ́ ká wò ó náà for example náà ṣé òyìnbó mélòó Asia country àwọn gan ti mú 50-50 gan sìn láwọn area ibìkan ní Asia country
tó ń ṣe Christian tó dẹ̀ ń ṣe Mùsùlùmí, àwọn kan wà gan tó ń fi ṣẹ̀ṣe wọn sílẹ̀. Àwọn kan wà ní Iran tó jẹ́ pé wọ́n ti kúrò nínú Iran tó ti bọ́ sẹ́yìn dáadáa. A bá rí fídíò kan nígbà kan tí àwọn kan tán lọ ṣe orí bèbí yẹn tán ní kó dúró tán gé orí ẹ̀ tán nítorí pé bákan ṣá. Àwọn náà ń bora because ó ń bo orí. Bó ṣe ń bo orí yẹn ara culture wọn ni. Gẹ́gẹ́ bí àwa Yorùbá bá ṣe ní culture wa tẹ́lẹ̀, tá a bá wé gèlè, àwọn ìyá yẹn máa fi pèlélé, ó máa fi bórun sí, tó máa fi bo ara. Ẹ̀sìn kan ló mú yẹn wá fún wa. Kó tó di wípé ẹ̀sìn dé, ọ̀hún bá wa ní òhò, a ti ń wọṣọ, àwa náà ní nǹkan tiwa tá à ń ṣe. Bọ̀ orí tó bá máa jẹ̀kó ni, tó bá wà nínú mọ́tò, ó máa gbé orí síta, tó máa fi gba ìkó yẹn, òun ní ọ̀rọ̀ wa. Bọ̀ ìgbà tó bá dé tí wá di ibi tá a wá dé yìí, táwọn kan wá sọ wípé àwọn ti wake up, àwọn náà fẹ́ gbótùn yàtọ̀ sósì. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ náà. Òyìnbó nínú Europe yìí, ṣé Germany la fẹ́ sọ? Ṣé France ni? Ṣé àwọn Italy ni? Ṣé àwọn Holland ni? Ṣé Norway ni? Ṣé America lápapọ̀ ni? Ṣé Canada ni? Ibo ló tún kù? Ẹ bá mi máa type síbẹ̀. Ibo náà ti ní Muslim tó jẹ́ wípé wọ́n ti ẹ̀ tó 20% nínú gbogbo àwọn tó wà ńbẹ̀. Ìyẹn lè máa fi mọ̀ wípé nǹkan tó ní kálukú tó bá gbé fún oníkálukú ló máa sọ̀rọ̀ lé lórí. Hindu náà máa sọ wípé ìjọ òun náà lọ́lọ́run máa tẹ́wọ́ gbà. Tó bá jẹ́ wípé Hindu ṣinkó ṣinṣin lọ gbé wá fún wa nílẹ̀ Yorùbá ń gbà náà lọ́hùn, bá a ṣe bá máa ránṣọ ọmọ náà lélẹ̀ torí tiwa ò kí ń tẹ́ wa lọ́rùn, nǹkan oní nǹkan òun ló máa ń hùn wá. Ọ̀rọ̀ Ọ̀rúnmìlà ni, ọ̀rọ̀ Ifá ni. Ọ̀run ló mọ ẹni tó máa là. Tó bá jẹ́ wípé Ọ̀rúnmìlà náà, mi ò mọ èyí tó jẹ́ ń bẹ̀, ṣé Ọ̀rúnmìlà lọ́lọ́run tàbí Ifá. Òjíṣẹ́ wa as in ẹ má jẹ́ confusion kan. Mo mọ nǹkan tí mò ń sọ. Ọlọ́run Elédùmarè ọ̀tọ̀. Ó rán òjíṣẹ́ wa tó jẹ́ Ọ̀rúnmìlà, yes, Ọ̀rúnmìlà lòjíṣẹ́. Ifá ìyẹn ni nǹkan tí wọ́n fẹ́ mọ ọ̀rọ̀ Ọlọ́run nínú ẹ̀. Gẹ́gẹ́ bí àwọn àfà kan náà máa ṣe ní mú tẹ̀sùbà kó àwọn fẹ́ wo nǹkan kan fún ẹ. Mú àwọn fẹ́ wo nǹkan kan fún ẹ nínú yẹ̀pẹ̀. Bó ṣe rí náà nìyẹn. Bó torí pé nǹkan tiwa ò jọ wá lójú, kò dẹ̀ ń ṣe ẹjọ́ wa. Ẹjọ́ àwọn ìrandíran ni. Tá a bá gbé Hindu wò, táwa náà bá lọ gbé àwọn tó jẹ́ pé làwọn náà fi ń ṣe ẹ̀sìn tiwọn, tó bá jẹ́ òun náà gbé wá fún wa, òun náà la máa pè ní the best. Torí a ti gbé tiwa sílẹ̀. A sọ fún gbogbo àgbáyé wípé àwa ò jẹ́ nǹkan kan. Àjámọ́ nǹkan kan. Ọlọ́run ò rántí wa. Nǹkan tá à ń sọ fún Ọlọ́run nìyẹn, tá à ń sọ fáwọn àgbáyé nìyẹn. Ọlọ́run ò rántí ilẹ̀ Áfíríkà ní gbogbo anything, Ọlọ́run ò fi rántí wa. Ọlọ́run ò rántí wa nínú ẹ̀sìn. Ọlọ́run ò rántí wa ní pé ká ṣàánú. Ọlọ́run ò rántí wa wípé ká tún ti nǹkan tọ́lọ́run dá gan ká tún ṣe. Ọlọ́run ò rántí wa nínú nǹkan kan. Òyìnbó tọ́lọ́run wá rántí yẹn, à ń láti súnmọ́ wọn kó tó di wípé a máa rójú rere Ọlọ́run tó dẹ̀ jẹ́ wípé irọ́ ni. tó ọ̀rọ̀ tó ń sọ ń bẹ̀ yẹn ni mo sọ sí àárín ẹ̀. Ó ní kálukú ló máa pèrò sí ti ọ̀dọ̀ títí ẹ̀ bí ilé ayé bó ṣe rí nìyẹn. Now ẹ jẹ́ à continue. nǹkan tó dẹ̀ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ fi ń wò pé Islam nìkan lọ́nà pé ọ̀nà Christian àbọ̀nà mi ò kò sọ́nà bó mi mọ̀. Ànábì sọ̀rọ̀ kan nínú Quran àwọn afáàṣì tú níbi tí ànábì Isa Jésù tó ti sọ wípé wà iskola Isa ibnu Maryam ya bani Israila inni rasulullah ilaykum
tó sọ pé èmi o èmi Isa ọmọ Màríámọ̀ o ìyẹn Jésù ẹrú sí Ọlọ́run ọba ni mí òjíṣẹ́ Ọlọ́run ni mí o tí ẹ gbà fún mi tẹ̀lé mi o tí n bá wá lọ tán ànábì kan ń bọ̀ lẹ́yìn mi kẹ́ ẹ gbọ́rọ̀ sí lẹ́nu o Jésù ò ní wípé kẹ́ ẹ kúrò lẹ́yìn òun kẹ́ ẹ lọ ṣe ti ànábì yẹn rárá ó ní pé nǹkan tó bá ti mú wá fún yín o ẹ gbàgbọ́ o torí kò jíṣẹ́ Ọlọ́run ọba ni àfáà tó bá mọ̀ wípé ntọ́lọ́run sọ níbẹ̀ ni wípé ẹ má tẹ̀lé Isa mọ́ kẹ́ tẹ̀lé ànábì pé kẹ́ kó lẹ́yìn kẹ́ má tẹ̀lé bá rárá àti rárá àfáà tó bá mọ̀ pé òun jà ìlọ́wọ́ kó mu wá ṣe yẹ ká dúró lórí Kùránì yẹn pé bọ́lá ń ṣe sọ sínú Kùránì yẹn gangan láti fẹ́ mu lò tí ò bá ń ṣe pé ọgbọ́n jìbìtì tẹ́ fẹ́ lù àti ẹ̀wà gbọ́ yẹn tẹ́kálẹ̀ wà kúrò lórí ibẹ̀ yẹn gbogbo àwọn kìíní yìí ẹ̀sìn ní mẹ́ẹ̀ta nígbà tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tánàbí wà láyé ànábì wà nílùú Mọ́kà kò sí jagunjagun tó ran ànábì lọ́wọ́ torí jàjà fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì wá láti kọ́ ọmọ ogun jọ ó kó wọn jọ tán ó hẹ̀wà bẹ̀bẹ̀ fún Umar pé kọ́lọ́run fi Umar ràn lọ́wọ́ fẹ́ sìn kó lè bá a máa jà fóun kóun lè bá a rí ẹ̀sìn yẹn ṣe dájú Ọlọ́run fún ní Umaru ó fún láwọn jagunjagun ó fún láwọn Abubakar àǹkó ìyẹn fowó sẹ́sìn ṣe Ọ̀rúnmìlà náà tó náà wà láyé ó kọ́kọ́ wálé ayé wọ́n lù ú ìlúkulù wọ́n lù pa ó padà sọ́run bẹ̀ tó wá fẹ́ tọ́lọ́ wá fẹ́ padà dá Ọlọ́run wá dá padà sí ilé ayé pẹ̀lú oríṣiríṣi àwọn ọmọ ogun bíi abilu ẹ̀fún èdì ọfà àpẹta àlùwọ́dì ó ní wọn fi tètè Ọ̀rúnmìlà náà pa nígbà tó wá sí ayé Jésù tọ́lọ́run rán wá tó jẹ́ ń tújù pátápátá tóun ológun tí ò láwọn ọmọ ogun tó lè jà fún tí ò lẹ́nibọ́dì ó ní wọ́n fi rí Jésù mú simple ní ọmọ 33 years tí wọ́n fi pa gbogbo àwọn tá à ń sọ yìí ànábì Ọlọ́run ni wọ́n kò gba ẹnu ẹnìkan láyé kó sọ pé kankan ni wọ́n máa wọná ta ló tó bẹ̀rẹ̀ tó máa pé Jésù máa wọná kó wá bọ́ta kó wá sọ ní tó bá wá fi lè mú Jésù máa wọná definitely tó bá wà lè jẹ́ náà kò ní fáwọn ọmọ ẹlẹ́ náà Ọ̀rúnmìlà náà tó náà òun náà lè wọná tó ànábì Ọlọ́run ni tó náà bá wà lè jẹ́ náà kò ní fáwọn ọmọ ẹlẹ́ láíláí bẹ́ẹ̀ lànábì náà ànábì táwa tún sọ yìí gangan ó ní tóun bá lọ tán ìjọ tòun o á pín sí 73 yẹn ìdá kan ló máa wà lìjẹ́ náà ní 73 yẹn ẹ̀yà ìdá kan tó máa wà lìjẹ́ náà ní 73 yẹn ẹ sọ fún mi alùsùn náà ni àbí àwọn kọ̀ríbù àbí àwọn nọ́sfàtì àbí àwọn samsudin àbí àwọn amadíyà tó yẹ kó òkúta làwọn ń forí kankan tó tọ́. Ọ̀rúnmìlà ṣáà sọ fáwa Ọ̀rúnmìlà sọ sílákọọ́lẹ̀ wípé tóun bá lọ tán o ìjọ tòun ó máa pín nǹkan ẹyọ kan oṣù tọ́rúnmìlà sọ sílẹ̀ ni wípé ó ń bọ̀ wá gbáyé gẹ́gẹ́ bí ànábì Muhammad sáré wàsálà tó ṣe sọ wípé gbogbo ayé o lọ́lọ́run rán òun sí bẹ́ẹ̀ náà ni Ọ̀rúnmìlà náà ní Ifá o ó sì ń bọ̀ wá gba gbogbo ayé oníkálukú ló lásọ sílẹ̀ tiẹ̀ náà oníkálukú ló láwọn ọmọ ọjọ́ tiẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ṣe sọ òwò kí tí òwò lọ́rùn bọ̀ nísìnyí àwọn ará Saudi gan ọ̀hún tiẹ̀ wá kógun jà wá mọ́ gẹ́gẹ́ bíi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó a gbọ́ nínú hadith pé tó bá lọ sí ìlú kan láti lè sọ wípé lọ ṣe ìwàásù ìjírèrè fún yín tẹ́ ẹ̀ bá gba Islam ó ní fine tẹ́ máa san ní oṣooṣù bí owó orí bọ̀ tí ẹ bá gba Islam ẹ ní sanwó orí. ní ìsìn àwọn tí ọ̀dọ́ tiwa àwọn ò fara ní anybody o àwọn gbà wọn tọwọ́ tẹsẹ̀ ni o nísìn kí ni wọ́n fẹ́ sọ ní pé àwọn Saudi Arabia àwọn ò kógun ìbọn àdáwámọ́ o àwọn èèyàn tiwa fúnrara wa tó yẹ ká wá ronú ká wá wò wípé kí ni Ọlọ́run sọ ẹni tá à ń sọ yìí bọ́dà wa tó ń sọ̀rọ̀ yìí mo rò wípé ẹ rí wípé ẹ ṣáà rí wípé ó ń kò tí ẹni tó bá ti tó ń sọ̀rọ̀ báyìí kò ń ṣe pásítọ̀ kò dẹ̀ ń ṣe ọmọ ọjọ́ nínú mùsùlùmí kò ń ṣe ọmọ skul ó lè má jẹ́ mukadam bọ̀ nínú ọ̀rọ̀ tó ń sọ fact òun ni nǹkan tó ń sọ òun náà dẹ̀ sọ wípé Ọlọ́run sọ wípé ẹ má yọ̀rọ̀ mi ẹ má fi kún náà ó ẹ̀yin pípù yìí kálukú ní freedom ẹ̀ náà ẹ jẹ́ kó ní kálukú gbégbé sí ayé ìrọ̀rùn tó bá jẹ́ pé bí àwọn ìlú míì bọ́n ṣe mú ilé ayé
lélẹ́yìí pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. Tẹ́ bá fẹ́ wá sírú UK yìí, wọ́n máa kọ́kọ́ béèrè pé tó o bá jẹ́ Christian ni o gbọ́dọ̀ wá. O ò gbọ́dọ̀ lọ sí Rome láì má jẹ́ wípé o jẹ́ Christian. Tó bá láwọn fẹ́ fi ní àwọn èèyàn lára. Ẹ̀sìn tiẹ̀ gẹ́gẹ́ bí ànábì ṣe sọ pé ẹ̀sìn tiẹ̀ kó jẹ́ tiẹ̀, ẹ̀sìn tèmi kó jẹ́ titi tèmi, ká lè fi ìrẹ́pọ̀ gẹ́gẹ́ bẹ́ ṣe ń pariwo pé peace peace peace, ìrẹ́pọ̀ àlàáfíà, òun Islam ló wá pariwo. It's not wípé ká kàn fi ẹnu sọ, à ń láti rí nínú action, à ń láti rí aládùúgbò yín láti rí, ó láti jẹ́rìí sí, alábàágbé yín láti jẹ́rìí sí, ẹni tí ò súnmọ́ yín láti jẹ́rìí sí. Kò ń ṣe wípé kẹkàn sọ wípé peace ni Islam mú wá, bọ̀ kẹ́yìn máa hùwà ọ̀bẹ àti ìbọn àti àdá. Now ẹ jẹ́ ká continue. fi ń kírun. So gbogbo afákan náà bọ́ sórí social media ní ìjẹta kọ́ nìyẹn wọ́n post yẹn tí mo rí tó ní pé ẹ kìlọ̀ fún àwọn oníṣẹ̀ṣe o kó má sun Kùránì náà mọ́ o, ẹni wá sun Kùránì náà táwọn bá mú àwọn ò fojú ẹ̀ hàn kínní kan. Orí àfáà yẹn ò pé káníkúrí ẹ̀ pé ni gbogbo àwọn mùsùlùmí tí wọ́n lọ ń sun ẹ̀pẹ́ gúngún, tí wọ́n ń sun òrìṣà, tí wọ́n lọ ń kó ìṣòro ríta, tí wọ́n lọ ń bàjẹ́ yẹn, kí lẹ́yìn ríṣe sí? Ẹ máa bá balẹ̀ onílé jẹ́, ẹ fẹ́ máa tún lè ti ń ṣe. Gbogbo ẹni tó bá máa sọ pé òun fẹ́ bọ́ sórí social media kọ́kọ́ rò pé tí mo fẹ́ sọ yìí o sórí mi ò ní burú, torí wípé bí wọ́n ṣe mọ̀rọ̀ sọ yẹn làwọn kan mọ ọ̀rọ̀ gbọ́. Olórí burúkú ní dẹ́ ní gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ kò sí kankan nítorí jàmú wa. Ìkan sọ pé òun àbú àwẹ̀rò ẹ bí lè rè pé àbú àwẹ̀rò tó sọmọ ẹ̀yẹn ṣẹ́nu Kúránì ló ti mú àwẹ̀rò ifá inú ifá náà ti yọ àwẹ̀rò nínú orúkọ Yorùbá láwẹ̀rò wà, ṣẹ́nu Kúránì ló ti mú àwẹ̀rò tí wọ́n ń jẹ. Àwa wíta ìwé stupid man ẹ̀ àwa làwọn máa post account number sórí social media, àwọn àfa yahoo, àwọn àfa olè, wọ́n pé àwọn fẹ́ ra mọ́ṣáláṣí kan, wọ́n fẹ́ ra mọ́ṣáláṣí 300,000, wọ́n máa bá bí 5 million, ó lè ní gbogbo yín. Mo lè fi gbogbo ọwọ́ sọ̀yà ẹ̀ wípé látijọ́ tí wọ́n ti sọ pé ọlọ́pàá lọ mú yàn lé pé wọ́n ká orí èèyàn mọ́yàn lọ́wọ́, mi ò tí ì ríjọ́ tí wọ́n sọ pé wọ́n lọ arrest babaláwo pé wọ́n ká orí èèyàn mọ́ lọ́wọ́. Mi ò jiyàn pé àwọn tó ń ṣe ritualist ọ̀tọ̀, oníṣẹ̀ṣe ọ̀tọ̀. Àwọn àfáà yìí náà lẹ máa gbọ́ pé àfáà kínní kan níjọ kínní kan wọ́n kórè èèyàn mọ́ lọ́wọ́ l'Óṣogbo, wọ́n kórè èèyàn mọ́kàn lọ́wọ́ nílùú Ìbàdàn, wọ́n kórè èèyàn mọ́kàn lọ́wọ́ ní kínní kan àti chọ́ọ̀chì náà. Ẹ̀yin kínní náà ni of which ẹ̀ẹ́dẹ̀lẹ̀ ẹ̀bàdà ṣe láyé yín ìtàtì ṣẹṣe. Tí ọmọ ẹ bá ní gírì ẹgbẹ̀rún yà sí ẹ kò lè wo gírì tó bá ń ṣọmọ ẹ, ẹgbẹ̀rún yà sí ẹ kò lè ṣe gírì tó bá ń ṣọmọ ẹ. Wọ́n ti ta èmi lọ́fàárì tó jẹ́ pé mo lọ ṣerú kíyà ọfà yẹn ò lọ, ewé ẹ̀kún péré náà gbogbo pẹ̀lú ọtí tí mo mu, ọfà yẹn dẹ̀ lọ, mo fi Ọlọ́run fi búra. Ẹ lè dá ṣe àyàfi pẹ̀lú àwọn ìṣẹ́. He's quite a fussy eater actually and always has been since he was a puppy. Now ẹ jẹ́ ká dá dúró ń bẹ̀ yẹn. This is my dog. His name is Alfie. Alpha ló sọ And then we have yìí, ó ní Axel, he is- ẹgbẹ̀rún yàsín ẹ kò lè wó gìrì. Ó lóun ti ṣẹlẹ̀ sóhun, ó ń ta òun lọ́fà. Àfìgbà tó jẹ́ pé ewé àti ọ̀rọ̀ ẹnu náà fi bá òun ṣe. Ẹ jẹ́ kó ní kálukú fèsì títí ẹ̀. Àìmọye èèyàn tó ti kú ikú gífà lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn dé. Mi ò lè gba abẹ́rẹ́, ẹ̀sìn mi ní kí n má gba abẹ́rẹ́, ẹ̀sìn mi ní kí n má gba ẹ̀jẹ̀, ẹ̀sìn mi ní tí n bá dé hospital ọkùnrin ò lè gbẹ̀bí mi. Where is your choice? It's your choice. But àwọn tí ò bá wá ń ṣe choice wọn tó ń rí wípé àwọn fẹ́ padà sí orísun wọn, gbogbo wa pátápátá ló níṣẹ̀ṣe. Ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ kúrò ẹ̀kọ́ òkọlà ìwé ló kọlà fún. Gbogbo wa pátápátá ló níṣẹ̀ṣe. Mi ò sọ 70s, mi ò 80s ni màá sọ. 80s báwo? Bóyá 90s. Láti 90s wá sí 80s, 70s, 60s, 50s, gbogbo wa pátápátá ló máa ń gbé lọ. Ọ̀bájọmọ Christian, ọ̀bájọmọ pastor tó máa béèrè wípé kí la kọ ṣẹ̀jáyé ọmọ yìí. Gbogbo wa pátápátá ló fi ewé àtegbò ló fi wẹ̀ fún. Àwọn wo ló fún wa léwé àtegbò yẹn?
ọmọ tó ò bá sí gbẹ́rẹ́ sí lára tó bá kó mẹ́wàá sílẹ̀ nínú gbogbo àwọn years tí mo sọ yìí díẹ̀ kékeré ni. Mi ò sọ àwọn ọmọ láti 90s o, mi ò sọ ọmọ láti 90s o. Gbogbo wa pátápátá àwọn ẹni yìí dẹ̀ mú ìṣẹ̀ṣe yẹn ọmọ mọ́ kìrìsìtẹ́nì ọ̀hún jẹ́ kí ìṣẹ̀ṣe parun. Tó bá jẹ́ pé ìṣẹ̀ṣe wọn ti bóyá fẹ́ jẹ́ kó parun ni wọ́n ti ń kó oògùn wá fún wa láti Saudi Arabia tá a máa lò fún ibà. Wọ́n ti ń kó ewé nǹkan tó láwọn fi ewé àtegbò ṣe tá a lè lò tó bá ń lálàá tó dẹ̀ jẹ́ wípé àwa níbọn wọ́n kàn dẹ̀mẹ̀ wípé títí wa yẹn Ọlọ́run ò fẹ́ràn wa, ọ̀tá Ọlọ́run làwa jẹ́. Àwọn ọ̀rẹ́ Ọlọ́run lẹ̀ láti máa ra nǹkan pẹ̀lú wọn, àwọn lè láti máa lo ọ̀ǹtù wọn, àwọn lè láti máa lo omi sẹ́mísẹ́mi wọn, àwọn lè láti máa lo tùràrí wọn. Ẹ̀yin Ọlọ́run ò fẹ́ràn yín. Àtìgbà tádẹ tí ń ṣe náà rè inú òkùnkùn, inú òfìn, inú ìdè, inú wàhálà, ìdààmú òun nílùú náà wà. Kó tó di pé sìn kírísítẹ̀nì mùsùlùmí dé báyìí, tó bá gbé nǹkan sílẹ̀, tó bá sí ó máa ka oye òkúta tí nǹkan yẹn bá jẹ́ 5,000, wọ́n máa ti ka kinní yẹn síbẹ̀ tó máa fi mọ̀ wípé 5,000 ni kinní. Ẹni tó ń ta ò ní dúró tì. Ìyẹn níwájú ilé yẹn kéré. A tún wá jẹ́ inú igbó nínú oko tí àwọn tó lọ sí oko tó máa kó nǹkan ọjà wọn tó máa wá kó sílẹ̀ kí mọ́tò tó dé láti wá gbé wọn. Wọ́n tún máa padà lọ kó ìmíì. Ọ̀hún ní fi nǹkan kan ṣọ́. Mò ń nígbàgbọ́ lórí ẹ̀ wípé ẹni tó bá gbé kò lè gbégbé. Ìyẹn ni CCTV ọjọ́ títí òní o. Torí àwọn bàbá yẹn mọ̀ wípé ìwọ tó bá gbé yálà kó jẹ́ wípé wọ́n máa rán àrá sí aláya bàbá ẹ̀ kó lọ gbé nǹkan yẹn kó gbélé láyà. Ohun CCTV àti nǹkan táwọn bàbá wa ní lọ́wọ́ ń gbà yẹn kí ló fi yàtọ̀? Tó bá wọnú ibì kan, bó wọnú nǹkan kan ìṣẹ̀lẹ̀ gan nínú UK yìí, ọmọ yẹn ọmọ woman yẹn, àwọn nursing home yẹn mọ̀ wípé ọmọ yẹn wá sẹ́ẹ̀tì CCTV sínú yàrá mọ́mì ẹ̀. Ìgbà tó mọ́ lọ, nurse tó wá síbẹ̀ àti assistant nurse tó wà pẹ̀lú ẹ̀ wọ́n mú ìyá wọ́n fling ẹ̀ tó yẹ kán gbé sórí chair, wọ́n mú ìyá oníyà wọ́n fling wọ́n jàn díẹ̀ mọ́lẹ̀ wọ́n dúró síwájú ẹ̀. Àìmọye àwọn tó ń báyàn sùn ní tipátipá náà ṣebí CCTV ni. Kí ló fi yàtọ̀ sí àwọn nǹkan oríṣiríṣi táwọn bàbá wa ń ṣe bọ̀? Àwa sọ wípé ọmọ àlè ni wá, aláwa ò níran, a ní Ọlọ́run gangan kan tiẹ̀ ló dá wa, a ní gbogbo nǹkan tó lóun dá pa, Ọlọ́run ṣe mistake tó fi dá wa ni. Bíkọ́ tá a bá sọ wípé Ọlọ́run ṣe mistake tó fi dá wa ni, àní wá jẹ́ ọ̀tá Ọlọ́run tó tó yìí. Toró yẹ ká tiẹ̀ ló máa ní nílàákàyè wípé láti ọdún tá à ń sọ yìí kò ń ṣe 100,000 years tí ìṣẹ̀ṣe tó ti exist. Ṣé ẹ̀ ń sọ fún mi ni brọ́dà mi àti sísà mi pé Ọlọ́run ó sùn ni? Ẹ̀ ń sọ wípé Ọlọ́run tẹ̀yìn sọ yẹn Ọlọ́run ọ̀lẹ ni? Ẹ̀ ń sọ wípé Ọlọ́run yẹn ó máa ń lọ fún bírèkì ni? Bíkọ́ tó bá jẹ́ Ọlọ́run tèmi mọ̀ tó lágbára lórí ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo, ọba tó jẹ́ pé kì í sùn kì í tó ògbé tí ò dẹ̀ fi gbá kan bọ̀ kan nínú, á ti tẹ orí nǹkan yẹn bá, á ti tẹrí ẹ̀ bá, kò ní sí ọ̀nà àbáyọ ń bẹ̀. Àwa lọmọ a ní ohun tó yìnbó òní, oríkì Ìjẹ̀bú ni mo tún lò fún gbogbo àwọn ọmọ Yorùbá yìí. Àwa lọmọ a ní ohun tó yìnbó òní. Òyìnbó ò ní agbára, Ọlọ́run ò fún òyìnbó lágbára wípé ní kí òòrùn máa ràn kó máa ràn. Àwa mọ̀ pé ṣé àwọn bàbá wa ni. Ọlọ́run ló fẹ́ràn wa débẹ̀. Agbára Ọlọ́run ni. Agbára wo ni òyìnbó ló fi ń wa ọkọ̀ ní abẹ́ omi? Agbára tó lòun fún wọn náà nìyẹn, ọpọlọ tó lòun fáwọn náà nìyẹn.
Ọlọ́run tó lóun ibi tó lóun fà wá náà nìyẹn bá a gbé lárugẹ à ń lákàn ti fẹnu bà gbogbo ẹ̀ jẹ́ ni. Òyìnbó wo ló lè bọ́ síta God of thunder God of iron ṣebí Ọlọ́run tó dá Ògún tó fi bẹ̀rẹ̀ àgbẹ̀dẹ tàbí kí ló ń ṣe tó fi ń ro àgbẹ̀dẹ lọ gbogbo ẹ̀ ṣé Ọlọ́run ṣe mistake òyìnbó mà tún fún lórúkọ òyìnbó mà dá mọ̀ thunder God of thunder òyìnbó mà recognize ẹ̀yin mà lẹ́ ń takò wípé náà kò mà rí bẹ́ẹ̀ òjò máa rọ̀ tó ń ṣe patí lọ́wọ́ bọ̀ ẹ believe wípé ó ń lo nǹkan kinní kan ni Ọlọ́run dẹ̀ lajú ẹ̀ sílẹ̀ tó fi ń lo gbogbo nǹkan yẹn kò dẹ̀ lè punish wọn kò lè kọ́ wọn kó wípé òjò ń rọ̀ ẹ̀yìn mu torí pé agbára tọ́lọ́run fún wa ni ibi tó yí ẹ̀yìn sí nìyẹn agbára tí Ọlọ́run fún wa ni kí ó rìn ìrìn 1 hour kan fi ṣe ní 10 minutes ibi tí Ọlọ́run fún wa ni kó pe ohùn wípé kí ilẹ̀ kó la ẹnu ibi tí agbára tọ́lọ́run fún wa ni kí mọ́tò fẹ́ l'accident kí nǹkan dẹ̀ ṣẹlẹ̀ kọ́ máa ní àwọn Ọlọ́run dẹ̀ ló ṣe kinní kan ohun tọ́lọ́run fún wa ẹ ṣáà lọ́mọ àlè ní wá ṣá ẹ ní ọmọ àtọ̀runrìn wá ní wá ẹ láàtì ẹ̀ níran nǹkan tọ́lọ́run fún wa ẹ ní àgbọ́dọ̀ appreciate ẹ̀ àwọn èèyàn kò dẹ̀ lọ́ọ́ gbé ìkan wá ẹ̀yin náà ò sí ń bẹ̀ nígbà tán kọ́ bẹ́ẹ̀ ṣe sí ń bẹ̀ nígbà tọ́rùnmìlà mú wá sí àrídájú ẹ̀yin ò sí ń bẹ̀ nígbà tán kọ báíbù ẹ̀ sí ń bẹ̀ nígbà tán kọ Quran bọ̀ ẹ̀yin rẹ́dì láti fi pa àwọn nǹkan ẹ rẹ́dì láti fi bà nǹkan tọ́lọ́run ṣe jẹ́ that means òsì ẹ sọ wípé Ọlọ́run yín yẹn Ọlọ́run ọ̀lẹ ni mo challenge yín ẹ jẹ́ torí Ọlọ́run ẹ má bínú o gbogbo ẹ̀yin olùwòran orúkọ tèmi ń jẹ lórí platform mi Dr. Zabby talk show ọ̀rọ̀ Yorùbá nation kan ni mò ń sọ o èmi dẹ̀ ti wà lórí social media kó tó di pọ̀rọ̀ ọ̀rọ̀ Yorùbá nation wáyé o torí ẹ̀wọ́ tó bá máa sọ̀rọ̀ ẹ wo nǹkan tẹ́ bá máa kọ́mẹ̀ǹtì o mi ò sí fún Yorùbá nation nìkan o nǹkan oríṣiríṣi ni platform mi wà fún o tó ti yé yín sìn Dr. Zabby talk show ni o talk show mi ò ní Yorùbá nation show torí ẹ mo kàn fẹ́ jẹ́ ká rántí ìyẹn nìyẹn kẹ máa wò wípé torí gbà náà máa ní ṣé lè wá kàn wá ṣé lè wá ṣe ó lè má kàn yín ó lè kàn èmi kò ń ṣe gbogbo ẹni tó wà lórí platform mi lòun náà jẹ́ Yorùbá nation àìmọye àwọn tó jẹ́ one Nigeria náà but don't mind oru yìí mú èsì tí mo tàn kan kò ká sweat yẹn just sweating gan ni now torí ẹ̀ nǹkan tí mo fẹ́ sọ fẹ́yìn ìyá àti bàbá nìyẹn ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò ẹ wò ẹ jẹ́ ká rọra ṣe jẹ́jẹ́ bó bá ṣe gbé wá bọ́n ṣe gbé wá ni bọ́n ṣe gbé wá ni mo ṣe ń dá sílẹ̀ òun ló ṣe ń jáde lẹ́nu mi it's not like bóyá mo kọ́ sílẹ̀ níbì kan ká tó ní bóyá nǹkan tí mo kọ òun ni but ẹ jẹ́ ká wá lọ wo nǹkan tó ń ṣe ní inú UK ẹ jẹ́ ká lọ wo nǹkan tó ń ṣe nínú UK. Jẹ́ kó wá sílẹ̀ díẹ̀ kó lọ sílẹ̀ mo fẹ́ rí òkè níbi ilé yẹn mo fẹ́ rí òkè ibi ilé yẹn. now ṣe rí ibi tán wà yìí ìlú òyìnbó náà wà yìí o inú UK náà wà o inú London náà wà o iwájú ilé ajé tí òyìnbó wá gbé lọ tínú ẹ̀yìn àwọn tó jẹ́ àwọn tó ti filẹ̀ ṣaṣọ bora tó ti ta nǹkan wá síta nǹkan tí wá ta sọ wípé àná nìyẹn òun lòyìnbó ìná ní títí dè ní eléni o òyìnbó ló ní kọ́kọ́rọ́ ọbẹ̀ lọ́wọ́ o ilé ajé ni o àwọn ń bo ajé ń bẹ̀ o àwa ọmọ alájẹ ìtala dúró síta fi ń ṣe oṣé bàbá o
ẹ ṣáà rírù kẹ̀rẹ̀, ẹ rí ẹ rí ìyá ajé tó wà ńbẹ̀, ẹ rí àwọn ìlú míì tó jẹ́ pé wọ́n nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe tán jọ wà ńbẹ̀. Ó ń ṣe ọdún ni o nínú UK o, ọlọ́pàá ò lọ mú wọn o, wọn arrest wọn o. Ká wá sọ ilẹ̀ Yorùbá tó bá pa ìtàn tó jẹ́ pé ó ní ìtàn tí Fúlàní fi wá, ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ tiẹ̀ ní Yorùbá púpọ̀ ńbẹ̀ mọ́, ìyẹn dẹ̀ ti dohun ìtàn, but àwọn mùsùlùmí lápapọ̀ là ń bá sọ̀rọ̀ ńsìn. Torí irú nǹkan yìí ẹ fi pèèyàn, ẹ fi wá èrò sí i. 2023 la wà, kò sí do as I say mọ́ lórí àwọn ọmọ yìí. Tó bá ṣe do as I say, tó bá ìwà lábẹ́ òrùlé ẹ̀ ni, tó bá kúrò lábẹ́ òrùlé ẹ̀, ilé ayé ti yàtọ̀ sí gbogbo yẹn. Èmi ń sọ mò ń tẹnumọ́, mo ní tó bá máa tó àwọn another generation àwa yóò sì mọ́ ń gbà yẹn. Bí ìlú òyìnbó ṣe wà náà ló ṣe máa wà. Gbogbo ìlú òyìnbó pátápátá kán gba gbogbo ẹni tó ní ìgbàgbọ́ nínú ẹni ẹ̀sìn kankan kán pè wọ́n jọ hàn tó 2% mọ́. Gbogbo ìlú òyìnbó ni mo fi papọ̀ between 2 and 5 ni. Ṣe rí wípé àwọn dẹ̀ lọ mú kí ni wá. Àwọn Saudi Arabia àwọn ló ń kó wa lẹ́rú, àwọn ló ń ká Áfíríkà lẹ́rú tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di wípé àwọn òyìnbó dé. Òyìnbó lágbára jù wọ́n lọ làwọn ṣe padà lọ ni. Torí ẹ̀ gbogbo wọn kò sí ẹni tó mú dáadáa wá fún wa. Òyìnbó gan mẹ́sìn wá fún wa láti fi wá sọ wá dẹrú ni. Àwọn náà dẹ̀ sọ nínú speech wọn. Àwọn sọ ní president France ó sọ, ó apologize lọ́wọ́ ẹ̀yin Áfíríkà. Àwọn wá láti wá gba gbogbo ẹ̀sìn yín, ìṣẹ̀ṣe, gbogbo everything wọ́n ní kẹ́ dáríjì àwọn. Wọ́n ẹ̀ tí capture ẹ̀. Kò tí ì yé yín. Àwọn British kan bí báyìí, a rí ìgbà tí ìyá Queen tó kú. A rí gbogbo nǹkan ìṣẹ̀ṣe tó ń ṣe. A rí òkúta. A rí wípé báwa náà ṣe ń dé adé bá ṣe ń ṣe gbogbo ẹ̀ tán máa gbé gba orí tán máa ṣe. Ẹ rí wípé kò sí kankan, ó tún wọ aṣọ ìṣẹ̀ṣe, aṣọ tó ti wọ̀ láti thousands years ago. Àwọn òfẹ́nubá tí wọ́n jẹ́, ibẹ̀ ló máa ti rí àwọn ọba, àwọn adelé ọba kan tó máa bọ́ síta sìn, tó máa sẹ́ pé kí ni ìṣẹ̀ṣe gan, kí ni ìṣẹ̀ṣe gan. Ó mà ṣe fúnran mi o, ó mà ṣe o. Well, tó bá máa tó bí another generation, tó bá máa tó another 20 years gan, kọ́ ló ń ṣọ̀wá jù gbà yẹn lọ, ọ̀rọ̀ á tún ti yí padà jù báyìí lọ. Torí irú èmi tí mò ń sọ̀rọ̀ yìí náà, ìwòyí 5 years ago mi ò lè sọrú ọ̀rọ̀ tí èèyàn wá bá mi sọ gan, mo lè má kí mọ́. Mo mọ̀ pé díẹ̀díẹ̀ náà ni ó ń yéra wa jura wa lọ ni. Bọ̀ èèyàn kan nínú Yorùbá nation kò sí èèyàn kan tó fẹ́ kó èèyàn kan lọ síbi ìṣẹ̀ṣe tàbí ibi ẹbọ. Ilé ayé ti bó ṣe kò ń ṣe ní Nàìjíríà nìkan. Lọ sí platform àwọn Ghanaians, lọ sí platform Togo, àwọn Kútọnu, àwọn èèyàn ti jí, wọ́n ti wake up, wọ́n ti ń ṣe ìyìn rere láti ní pé ẹ wá kó wa lẹ́rú pátápátá ni. Gbogbo ẹ̀sìn ti òkè délẹ̀ kò sí èyí tó san gbogbo ọmọ Áfíríkà, kò sí èyí tó sàn wá. Tó bá jẹ́ pé ó sàn wá ní Áfíríkà ò gbọdọ̀ sí níbi tó wà yẹn lọ́jọ́ títí òní. Àìmọye ẹni tó lọ sí Jerusalem ìgbà tó kúrò ńbẹ̀ tó délé báyìí ó wọ̀ sí ìgbésí ayé ẹ̀ dàrú ni, ó dopúlú mọ́ṣọ́ ni. Àìmọye ẹni tó lọ sí àjì náà tó jẹ́ pé pípadà bọ̀ díẹ̀ báyìí. Kí là ń sọ gógùn? À ń sọ bẹ́ẹ̀ ká kú síbẹ̀. Anybody jẹ́ kó choose ẹ̀sìn tó bá òun láti mú, ẹ má jẹ́ ká múra wa wípé tipátipá. Ẹ má jẹ́ kó jẹ́ pé àwọn kan tí wọ́n ń sá kúrò ńlọrin. Àwọn kan tí wọ́n ń wé pé kó má lọ pa àwọn, ṣó yẹ kó tó yẹn. Ẹ jẹ́ ká wo ti èyí tó ń ṣe ní Brazil.
another video níbi tó ti ń kọrin yẹn ni níbi tó ti ń kọrin another video níbi tó ti ń kọrin tó ti ń lùlù tó ń kọrin báyìí. now mi ò bá ní ká gbé the other one yẹn sí gbà yẹn ẹ jẹ́ ká gbé ń gbé kí ló ń porúkọ ẹ̀ sí ká tiẹ̀ wo nǹkan tán ṣe nǹkan tán fi lé ayé nǹkan tọ́lọ́run ṣe tán fi ń dá lára àwọn nǹkan mèremère táwọn èèyàn tó ń tún lé ayé ṣe tó lẹ́sìn The tragedy of the Ocean Gate submersible implosion contains a hidden yet incredible life lesson. Níbi tá a ti wà ní 2023 tó yìí jẹ́ wípé ìṣòro ìdààmú tó gbélé wa lọ́wọ́ òun làwa sì ń tọ́jú. Àwọn èèyàn ń lọ deep wípé oore wo lọ́lọ́run tún ṣe fún wa. Àwọn obo la lè wọ̀ ká fi gbé oore Ọlọ́run ga. Àwọn nǹkan wo la lè ṣe? Ẹ̀yin kan ìdúró ẹ̀ẹ́dẹ̀ nílọ síwájú. Eku èké bí eku ẹyẹ òké bí ẹyẹ ọmọ èèyàn fọhùn bí ènìyàn. Kò sí iná kò sómi kò sí títì kò sọ́dà kò sóúnjẹ kò sí ilé ìwòsàn. Ẹ̀yin àáfà yìí ẹ̀yin ìmáàmù jàǹkànjàǹkàn bọ́ síta láti lè lọ campaign gẹ́gẹ́ bí nǹkan tí ìwé mímọ́ tẹ gbé sọ́wọ́ tó ní kẹ́ máa ṣiṣẹ́ lé lórí wípé kí oníkálukú gbọ́dọ̀ fi ẹ̀tọ́ oníkálukú dùn. Tẹ bá rí ìyàn tó tí ìyà ń jẹ tẹ́ ẹ bá lè lọ làjà yẹn ẹ ń láti dúró kẹ́ wo ọ̀nà owó lẹ́lẹ̀ gbà òun lòyìnbó ń lò Ọlọ́run o. Ṣe tó bá rí sọ speak out. Ṣẹ́rí tó dẹ̀ wà náà ní ọ̀dọ̀ tiwa náà gbogbo inú tírẹ̀nì ló wà tó bá rí tó bá lè sọ wọ́n ti fi nọ́mbà tó máa pè síbẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́. Ẹ rí wípé ìyà ti mú gbogbo ilẹ̀ tán ẹ̀yin wà nínú ọlá tí skáàfù bá ọ̀rá ń jábọ́ lára yín bá èèyàn bíi 20 ló máa débẹ̀ tó máa adjust ẹ̀ fún yín èèyàn bíi 100 ló máa adjust agbádá yín èèyàn bíi 50 ló máa ṣílẹ̀kùn mọ́tò fún yín èèyàn bíi 100 ló wà ní ilé tó ń dáná fún yín ẹ̀yin láìkí kí wọ́n máa ṣe ànàkúmù láì every Friday kẹ́ máa wáwó lé wọn lọ́wọ́ bọ̀ ẹ̀yin ò bóòdì láti bọ́ síta láti bá ìjọba sọ̀rọ̀ bọ̀ ẹ̀yin bóòdì láti lè wá bá àwọn èèyàn sọ̀rọ̀ wípé tó dẹ̀ jẹ́ wípé nínú ẹ̀sìn yín ó ní kẹ́ má ní ẹ̀sìn míì lára kẹ́ ẹ ṣe dáadáa pẹ̀lú wọn bóyá pẹ̀lú dáadáa tí ẹ ṣe bóyá ẹ lè fi jèrè ọkàn wọn gẹ́gẹ́ bí àwọn Christian tó smart báwọn yẹn bọ́n ṣe máa ń ṣe. ẹ jẹ́ ká gbọ́ ilé ká wá play ti pásítọ̀ yẹn lẹ́yìn ilé torí a máa tó mẹ́tò wá sókè mi máa ń fẹ́ jẹ́ kó dùn. For you, for me, and for all of us. And it's not something that anyone in the news or on social media has even mentioned. It has to do with whether or not you're choosing to live in truth in your own life. And this has to do with David Lockridge, the whistleblower engineer and submarine pilot who was hired by Ocean Gate in 2015 to ensure safety during submersible and surface operations. Lockridge voiced concerns about quality control and potential flaws in the experimental submersible, and he was promptly fired by Ocean Gate. According to one report, he was given only 10 minutes to pack up his belongings and leave. Even more astonishingly, Ocean Gate sued Lockridge, alleging breach of contract, fraud, and misappropriation of trade secrets. Their lawsuit stated that Lockridge shared confidential information with the Occupational Health and Safety Administration, claiming Lockridge did this falsely and in retaliation for being fired. Lockridge then filed a counterclaim lawsuit against Ocean Gate. In it, he stated he discovered critical information during a meeting with executives on January 19, 2018. The forward viewport of the submersible was only certified for a pressure of 1,300 meters, while Ocean Gate intended to take passengers to depths of 4,000 meters, the depth of the Titanic. The experimental design, lack of non-destructive hull testing, and use of substandard materials were concealed from paying passengers. Lockridge expressed his concerns at the meeting, but instead of addressing them or taking corrective action,
OceanGate promptly terminated him. So here's the life-changing lesson for you and me in this matter. With probably dozens of people, including both employees at OceanGate and incredibly the officials at the Occupational Health and Safety Administration who knew the danger the submarine posed, all of whom, for one reason or another, chose to stay silent, stay in denial. àwọn ò bá tèèyàn jẹ́. Ọlọ́run lóhun fún wa lóhun gbogbo, ó wá kù sí wa lọ́wọ́. Bọ̀ àwọn eléyìí, àwọn ń lọ ní ojoojúmọ́, on speed. Ó ń lọ ní ojoojúmọ́, àwa dúró ní ojú kan níbi tó wá dè wá mọ́, a lè dá ṣe anything. Àyàfi tá bá gbàṣẹ lọ́wọ́ àwọn tán wá kó àwọn Africa continent, àbí kí mo ti fẹ́ sọ, short. Àwọn kan tí wá ń lajú ń sìn, àwọn kan tí ń wake up. But Giant of Africa ńkọ́, torí ẹ̀ la ṣe sọ wípé ẹ jẹ́ ká pín. Torí tẹ́ bá pín wa, ibi tó bá yẹ ká fi ṣe tourist center, a lè fi ṣe. Because àwọn tó bá wà ní north, tó bá wà ní House of Assembly, àwọn náà pọ̀ jù ń bẹ̀. Tó bá gbé nǹkan kan wá, tó dẹ̀ mọ̀ wípé ó máa generate owó fún wa, tó rán mọ̀ wípé ìdajì owó náà ọwọ́ yín ló máa lọ́hàn ní approve ẹ̀ fún yín. Bó tó bá jẹ́ wípé ọ̀dọ̀ wa ni a wà ní abẹ́ umbrella Yoruba nation, tí ọmọ Yíbò náà tóun náà ti dá dúró, tí Haúsá náà táwọn náà ti dá dúró, competition la máa ṣe. Ẹ̀yin wọn Nàìjíríà, competition la máa ṣe. Fídíò kan bọ̀ lọ́nà lẹ́yìn èlé ká tún wá fi ṣàlàyé nípa wípé ẹ jẹ́ ká sáré lọ gbọ́ ti pásítọ̀ yìí. Ẹni tẹ àwọn òyìnbó tẹ sọ wípé ọ̀n lọ́lọ́run, ọ̀n mọ Ọlọ́run, ọ̀n ṣe kinní kan. Ẹni tí ò mọ Ọlọ́run àtẹ̀yin tí ẹ mọ Ọlọ́run, ẹ wà ní mi ò fẹ́ lo wípé because èmi ò ń ṣe àwọn àfà tó ń pín iná. Ẹ máa mọ̀ wípé àwọn òyìnbó yìí àwọn ti wà ní paradise. Àwọn wà nínú paradise. Ẹ̀yin fẹ́ wà nínú òṣì, ìyà, ìṣẹ́, ebi, ọ̀fọ̀, àdánù, wàhálà. Ẹ wá sọ wípé ẹ ń lé paradise tàbí ẹ ń lé paradise. Nígbà ayé gbogbo àwọn prophet tẹ́ ẹ sọ yìí gan, àwọn prophet tẹ́ ẹ sọ yìí gan, a rí tó name àwọn tán lówó náà. A rí tó name àwọn tán fowó ṣe taráàlú náà. A rí agbọ́ ìmọ̀ọ̀rù tó ń lọ tí èèyàn kan ṣépè wípé kò ṣẹ̀tọ́. Ó mà ṣàtúnṣe. Gbogbo yẹn ó máa ń dùn fún àwọn àfà, àwọn ànàkúmùláì láti kà síta. Bọ̀ láti ṣe tó bá jẹ́ pé a rí àwọn àfà, àwọn àlùfáà, including pastor and àwọn mùsùlùmí náà. Torí ẹ̀yin la lè sọ pé 20% ní Nàìjíríà. Kó wá jẹ́ yín lẹ dìde, lẹ bá àwọn mẹ̀kúnnù dìde, kó tiẹ̀ jẹ́ yín nìkan wípé gbogbo olórí. Ẹ má pe àwọn oníṣẹ̀ṣe bìkọ́ ẹ̀yin lẹ sọ pé ọ̀n exist. Ẹ̀yin lásán gan. Nọ́mbà yín ó ti tó wípé kí àwọn ìjọba kan sọ wípé wọ́n rí èèyàn wípé yes, ó ń sọ̀rọ̀ fún àwọn tí wọn ò lè sọ̀rọ̀. Ǹjẹ́ ẹ ṣe? Now, ẹ jẹ́ ká sáré lọ gbọ́ ti pásítọ̀ yìí ká fi máa mú ètò wa sópin. A brief trip into the future with inventor Maxwell. Ti pásítọ̀ yẹn jẹ́ kí n máa lo ilé lọ́jọ́ mi, jẹ́ kí n lo ti pásítọ̀ ti ta lọ́lọ́run yẹn yá. Ẹ ń bú àwọn ẹlẹ́bọ pé Ọlọ́run wọn ò kì í sọ̀rọ̀, igi ni wọ́n gbé kalẹ̀. Ẹ má bínú, ibo lọ́lọ́run tí yín ti sọ̀rọ̀. Àwa tá a jẹ́ Kristẹni, Ọlọ́run tiwa tó sọ̀rọ̀ yẹn, Ọlọ́run tiwa tó sọ̀rọ̀, ibo ló sọ̀rọ̀. Talent tó dé chọ́ọ̀chì tó gbọ́ láti orí pẹpẹ pé báyìí èmi Olúwa ni mò ń sọ̀rọ̀, tí ì ṣe pé láti ẹnu ènìyàn ló ti gbọ́. Okay.
ta ni ènìyàn tó wà nínú church gbogbo ẹ̀yin tẹ́ lọ church lẹ́nìí èèyàn mélòó ló jókòó sínú church tó rí ọlọ́run tó yọ lórí pẹpẹ tá a gbé kalẹ̀ àwọn àga tá a gbé kalẹ̀ gbogbo nǹkan tá a gbé kalẹ̀ talent tó rí ọlọ́run tó yọ jáde báyìí tó sọ pé èmi ni ọlọ́run mo ti dé lónìí. Okay. yóò lo ẹni tó ń darí ń bẹ̀ báyìí lolúwa wí ni ohun tá a bá rẹ̀ sọ tẹ́ni yẹn bá dẹ̀ ti wíwíkúwí ìwíkúwí yẹn náà làwọn ènìyàn náà máa tẹ̀lé. Okay. tòró believe pé kíni tó bá wá débò míì ó wá yàtọ̀ síra wọn. ẹ̀yin náà láti ọjọ́ tá a ti ń kírun táwa ti wà ń kékeré mi ò rí ibi tí ọlọ́run yín ti jáde sí mi rí tó sọ pé báyìí up till now náà mi ò ti rí ẹ̀yin lẹ máa sọ pé olúwa wí báyìí nígbà tí a ò ti gbóhùn ọlọ́run ti yín táwọn tó wá sí chọ́ọ̀chì ò rí ohun ọlọ́run tó jáde láti inú pẹpẹ wá ẹ̀yin náà ò mọ ọlọ́run tiwọn tó jáde láti inú igi tó gbé kalẹ̀ you don't need to abuse them. Okay. òrìṣà tó gbé kalẹ̀ tí ò lẹ́nu pẹpẹ táwa náà gbé kalẹ̀ ṣé wọ́n fẹnu sí ni. Okay. òrìṣà tó gbé kalẹ̀ tí ò lè sọ̀rọ̀ pẹpẹ táwa náà gbé kalẹ̀ ṣó ń sọ̀rọ̀ ní ṣe báwa là ń sọ pé báyìí lolúwa wí àwọn náà dẹ̀ ń sọ pé báyìí ní fa tiwọn wí àti ìṣẹ̀ṣe tiwọn why can't you leave them. Okay. ọlọ́run tí yín wo ló sọ̀rọ̀ ẹ sọ fún mi ń sìn ọlọ́run ẹ sọ fún mi mọ́ṣáláṣí àbí anywhere in the world tí olúwa fúnra ẹ ti jáde báyìí tó ti jáde báyìí. Okay. Okay. ẹ sọ fún mi anywhere in the world lórí pẹpẹ nínú chọ́ọ̀chì níbi tá a dé yìí tí ọlọ́run fúnra ẹ yọ jáde báyìí àbí tí jésù padà wá tó kọ̀ déédéé yọ jáde báyìí tí gbogbo èèyàn dẹ̀ rí lórí ìjókòó pòun lélẹ́yìí kí ló dé tá a wá di oníjàgídí jàgan. ẹlẹ́bọ òòṣà tẹ́ gbé kalẹ̀ tí ò lè sọ òòṣà bàbá yín tẹ́ gbé kalẹ̀ tí ò lè sọ̀rọ̀ ṣé ẹ má bínú o èèwọ̀ lẹ́yìn náà ń sìn tó sọ̀rọ̀ ṣé báwa la sọ pé báyìí lolúwa wí. God bless you, sir. ẹ̀yin tẹ́ sọ pé báyìí lolúwa wí talẹ́ńtò lolúwa lẹ́yìn yín ṣe bí wòlíì wọn náà rí ṣe bá wòlíì náà rí ṣe bá àfáà náà rí ṣe bí pásítọ̀ náà rí ṣe bí ìmáàmù náà rí ṣe bẹ́yìn sheik ẹ̀yin kàlífà ni wọ́n ń rí tí wọ́n sọ pé olúwa ọlọ́run ó ń bá wọn náà sọ̀rọ̀ ó ní táwọn náà ń rí ṣe bí ẹ̀ bá wọn débẹ̀ àwọn ò wá bá yín ẹ̀yin ò lọ bá wọn ẹ̀yin mọ bólúwa ṣe ń bẹ́yìn sọ̀rọ̀ àwọn náà mọ bórìṣà tí wọ́n ṣe ń bá wọn sọ èwo làbọ̀rọ̀ máa kàn dẹ́mu tiwọn káwọn náà sọ pé ibi tẹ́ ẹ lọ kàábà tá à ń yíká ṣé ó sọ̀rọ̀ ni ìjọ wo ni Muhammed jáde ń bẹ̀ fúnra ẹ̀ káwọn náà sọ pé Jésù ta ló ń bá lórí òkè Gógótà ìjọ wo ló jáde fúnra ẹ̀ sí wa kí ló dé tí a wá ń da yẹ́rú tá à ń da gbogbo ẹ̀rú rádaràda. It's high time fún government láti regulate religion kí anybody má kàn jáde anyhow kàn máa sọ yàgbà ẹ wá jáde àwọn ṣé nífẹ̀ẹ́ níjọ́sí gbogbo àwọn oníṣẹ̀ṣe tẹ́ ń sọ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti pera wọn jọ ẹ má gbàgbé pé wọ́n sun òkúta sílé ọ̀fin o wọ́n sọ òkúta wọ́n. a ní a sọ wípé ọlọ́run ní onílàkàyè lòun bá sọ̀rọ̀ ọlọ́run wá sọ́nbẹ̀ yẹn pé bóyá mùsùlùmí ni ẹ oníṣẹ̀ṣe ni ẹ babaláwo ni ẹ hindu ni ẹ ò tiẹ̀ sí òun ọlọ́run gan ó ní onílàkàyè lòun bá sọ̀rọ̀ ńbẹ̀ yẹn ẹ̀yin tẹ́ bá jẹ́ mùsùlùmí bóyá ó jẹ́ yes àbí no ni ẹ jọ̀ọ́ ẹ bá mi fi síbẹ̀ pé nǹkan tó kò tí nínú àlùkùránì nìyẹn o ṣọ́lọ́run sọ wípé prophet Muhammad ìwọ ni mò ń bá wí prophet Jesus ìwọ ni mò ń bá wí prophet Hindu tàbí Ọ̀rúnmìlà ìwọ ni ọlọ́run ni onílàákàyè òun ló lè gbọ́ àgbọ́yé òun lòun náà bá sọ̀rọ̀ ẹ wo làákàyè tí pásítọ̀ yìí tó fi sọ̀rọ̀ pásítọ̀ ni Islam náà lọ ẹ gbọ́ ní ìgbà táwọn ń kírun Islam ló wà tẹ́lẹ̀ mùsùlùmí ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pásítọ̀ question tó béèrè yìí ẹ̀yin náà ẹ dáhùn èyí náà rí àní ọlọ́run ṣe pé àwọn onílàákàyè lòun bá sọ̀rọ̀ ẹ máa rí làákàyè ẹ gbọ́ nǹkan tèmi náà sọ tẹ́lẹ̀ wáì tí a fi tiwa ṣe tiwa wáì tí ẹ wá ìrẹ́pọ̀ wáì tẹ́ ẹ tí ẹ try wípé ẹ lè jèrè ọkàn mo sọ fún yín náà àwọn Christian náà smart bàjẹ́ irú eléyìí gan ẹni tó bá ń dá òtún ara ẹ̀ nínú mùsùlùmí wípé ó wọ òun láti ẹ̀ṣẹ̀ kìíní irú ìjọba yìí ó lè sọ pé eléyìí ó plain ó wà neutral ó bá kìíní ṣe ó bá kìíní ṣe òun lè jọ ọmọ ọjọ́ ẹ̀ tó bá dé débẹ̀ ó bá wùn ẹ́ yúnàbọ̀ pẹ̀lú nǹkan tó ìsọ yàtọ̀ sí àwọn tó máa sọ wípé bó ò bá o pa bó ò bá oko bù lẹ́sẹ̀
ẹ má bínú tó bá jẹ́ bọ́n yín sọ nìyẹn. Yàtọ̀ sí àwọn yẹn ẹ fẹ́ rí èèyàn kan tọ́lọ́run dá, Ọlọ́run ló dá wọn. Nǹkan tẹ́ tó ń ṣe yìí ẹ bá mi kọ síbẹ̀. Ta ni àní ṣọ́lọ́run yín ò lágbára ni Ọlọ́run tẹ́ ń sọ yìí? Á jẹ́ pé Ọlọ́run tẹ́ ń sọ ọ̀lẹ ni. Tọ́lọ́run yìí ò bá jẹ́ ọ̀lẹ, ó yẹ kó ti ní kí omi kó gbé gbogbo wọn lọ, kó má exist mọ́. Àwọn ẹni yìí tó ti exist kí Jesus Christ tó dé, wọ́n sì wà láyé, kíní yẹn sì exist. Àwọn nǹkan yìí tó exist kí Prophet Muhammad tó dé, wọ́n sì wà láyé, ó sì exist. Kí èyí tó tún dé ní Senegal, kó tó ìgbà tóun náà dé, tó lóun náà dé, gbogbo àwọn another prophet lóríṣiríṣi tán dé, ìṣẹ̀ṣe sì wà. Ẹ ń sọ wípé Ọlọ́run yẹn Ọlọ́run tó lọ́lẹ̀ ni, lẹ́nu yín ni o. Torí tí ò bá jẹ́ Ọlọ́run tó lọ́lẹ̀, ó yẹ kó ti pa gbogbo wọn rẹ́. Àwọn Hindu, mo ti gbàgbé ibì kan tó ti ń forí balẹ̀ fún mo ti bá dẹ̀, oh my God, ó dẹ̀ wà lọ́wọ́ mi o. Tó ti ń fi orí balẹ̀, tó ti ń forí balẹ̀ fún, ẹ jẹ́ kí n wò ń bíbà, ẹ jẹ́ kí n wò ń bíbà. Mo máa lò lórí fóònù mi ni, mo lè send ẹ̀ sí. Yes. Engineer, ẹ jẹ́ kí n sáré send ẹ̀, ìyẹn ló máa ti wà okay jù. Mo ti send ẹ̀ lórí WhatsApp. Ẹ sáré bá mi ṣiṣẹ́ lórí ẹjọ́. Ẹ jẹ́ kí n fi yẹn máa sọ̀rọ̀ lọ kó pẹ́. 1 minute 45 minutes ni. Engineer, ó yá ẹ sáré bá mi ṣiṣẹ́ lórí ẹ̀, a máa lò. Ó yẹ kí Ọlọ́run ti pa àwọn eléyìí rẹ́. That means to say, Ọlọ́run tó sọ wípé wọn nílà, Ọlọ́run tó fún wa ní freedom, ó wá kú làákàyè ẹ. Nǹkan tí òyìnbó gbé sọ́wọ́ gan, ìdájọ́ Ọlọ́run, àwọn ń bá Ọlọ́run ṣiṣẹ́ tọ̀ lẹ́yìn nǹkan tọ́lọ́run sọ, wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ tọ̀. Tó bá rú òfin, wàá jẹ̀yà òfin tó rú. Tó bá jẹ́ fine, wọ́n máa fine ẹ́. Tó bá jẹ́ pé o máa fara lọ sí ibi tó máa ti lọ roko ọba ní péléṣe ni, tó bá jẹ́ èyí tó máa fi dúró ń bẹ̀ ni, tó bá jẹ́ èyí tó máa fi ṣiṣẹ́ ní community ni, tó bá jẹ́ kinní kan, gbogbo ẹ ti wà. Bọ̀ ní ìlú tẹ́lẹ̀ ẹ ti lófin, ní ìlú tẹ́ ẹ ti gba òfin, ní ìlú tó jẹ́ pé ará Saudi gan kò múra bẹ́yìn gan ṣe ń múra. Ó yá, ṣẹ́yìn lòfin bẹ́ẹ̀, torí tẹ́ bá lòfin bẹ́ẹ̀, ó yẹ kẹ́ ẹ dìde. Èyí tẹ́ ẹ fi ń ṣèyẹn lọ, engineer, ẹ bá mi gbé àwọn ìyá tó ń tọrọ owó yẹn, ẹ bá mi gbé wọn sí. Ẹ bá mi gbé àwọn ìyá tó ń tọrọ owó yẹn, ẹ bá mi gbé wọn sí, kẹfì yẹn máa lòdù tibí. Ìgbà míì wà tó wá ló fẹ́ ṣe program, ò nílò ju 1 hour, ò ní mọ̀ ìgbà tó máa lo 3 hours tó bá ṣọ́ra. Ẹ̀yin bọ́dà mi àti sísà mi tí ẹ̀ ń wò wá, tẹ̀ ń darapọ̀, tẹ̀ máa bá wa ṣe ẹ̀ náà, ẹ ṣe. Màmá ẹgbà. Ó pẹ́ kí n ṣe. A fún yín ni. Ọkọ ọba kò ní iṣẹ́ ọdẹ sè. Iṣó máa ṣe gbó, kó máa ṣe tán. Máa rántí ọjọ́ tíwọ náà ń bọ̀ nípò yìí. Máa rántí ọjọ́ tí okun tó ní òní síbẹ̀ mọ́. Máa rántí àsìkò tó jẹ́ pé gbogbo ohun tó ń ṣe nírọ̀rùn ò ní rọrùn mọ́. Mo ń rò ẹ́ pé kó o máa ṣètọ́jú àwọn arúgbó ẹsẹ̀. Má pa wọ́n tì í. Má pè wọ́n lájẹ́. Àjẹ́ tí wọn ò pa ẹ́ jẹ láti kékeré. Ta ló sọ fún ẹ pàjẹ́ nìyá ẹ? Ta ló sọ fún ẹ pàjẹ́? Ẹ wo, ẹ bá mi gbé síbẹ̀, ẹ jẹ́ kó kàn wá ń bẹ̀ bẹ́ẹ̀, ẹ jẹ́ kó kàn wá ń bẹ̀. Ẹ wo àwọn ẹni yìí, ẹlòmíì ó bímọ kò lọ́mọ mọ́ nínú wọn. Ẹlòmíì ọmọ tó ní òun gan ò rọ́wọ́ mú lọ sẹ́nu débi wípé ó fẹ́ nu omijé ojú ìyá ẹ̀. Ẹ wo àwọn obìnrin tó dẹ̀ jẹ́ wípé ẹlòmíì gan ó ti fi tiẹ̀ kó bá àwọn obìnrin míì, ó ti lọ ṣe mistake, ó ti bímọ 8 papọ̀. Ọkọ tí wá lọ fẹ́ lòmíì lé lórí, by one way or the other, wọ́n kíkì ẹ̀ out nínú ilé pẹ̀lú ọmọ 8. Ìkan ló ń ṣalábàárù lóyìnbó, ìkan ń ṣalábàárù ní Kútọ́nù, ìkan ń ṣalábàárù ní kìnìkan. Ẹ̀yin dẹ̀lẹ́ sọ wípé mẹ́rin Ọlọ́run tí wá wí. Ìgbà tó ń ṣe documentary kan, tí n bá fẹ́ ṣe fídíò mi, màá lo fídíò yẹn. Wọ́n ní bọ́nà ti ṣìtìdí, bọ́nà ti fọ̀bẹ jẹra wọn lẹ́yìn ẹsẹ̀ jù nínú marriage. Ìgbà tó ń ká ti gbogbo àgbáyé,
Nàìjíríà ló gbé pò kíní, òun ló lọ òkè 60% ló lọ òkè ní Nàìjíríà. Gbogbo àwọn tó kù, àwọn tó gbọ́ lọ́hùn gbọ́ o, àwọn tó gbọ́ lọ́hùn gbọ́ bíi 20% 28 21 30 30 something, àwọn kan 40 something, àwọn kan. Nàìjíríà nìdí òun ló last, òun ní 60 something ní àwọn obìnrin tó ń jẹ ọkọ lẹ́yìn ẹsẹ̀, tán lọ́kọ lé, tán tún ní partner, tán ní sugar daddy sugar boy níta. Kí ló fà á? Nínú àwọn 60% yìí, tipátipá lẹ máa fi rí bóyá 3 orí ẹ̀ wípé kò lẹ́sìn, gbogbo àwọn 60 tó kù ẹlẹ́sìn ni wọn. Because èké ò pé bí eku ẹyẹ, pé bí ẹyẹ, ọmọ èèyàn fọhùn bí ènìyàn, òun pẹ̀lú nǹkan tó tún sún wọn ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ṣẹ́ni tí ò rówó school ọmọ ẹ̀ san, ṣẹ́ni tí ò tiẹ̀ rówó ilé san, èèyàn kan ló ń. má pè wọ́n lájẹ́ àjẹ́ tí wọn ò pa ẹ́ jẹ láti kékeré. Ta ló sọ fún ẹ pàjẹ́ nìyá ẹ? Ta ló. Stop ẹ̀. Ṣé ìyẹn ti rẹ́dì? Nǹkan tí àwọn bọ tí ó ń bá wọn gbé àdúrà tàwọn lọ sí ọ̀dọ̀ Ọlọ́run tuntun òun rèé o. Ṣé ẹ rí? Ẹ jẹ́ kí n máa rí láìkì, kí n máa rí lọ́ọ̀fù, kẹ́ ẹ máa share ẹ̀, kẹ́ ẹ máa fi kọ́mẹ̀ntì sílẹ̀. Ṣé ẹ rí? Ọlọ́run yẹn sẹ́yìn sọ, kò ń sọ Ọlọ́run kankan tẹ́lẹ̀, Ọlọ́run yẹn kankan ni Ọlọ́run tó ní dájú, Ọlọ́run tó lẹ̀ ní. Ọlọ́run yẹn ò bá yẹ, ó yẹ kó ti pa àwọn ẹni. Èmi mọ bílíọ̀nìà, bílíọ̀n ni mo pè níyà nínú UK yìí, tó jẹ́ wípé ẹ̀sìn tó ń ṣe lélẹ̀. Mo mọ̀ ọ́ tí mo mọ̀ ọjọ́ tí bá lọ sínú ilé rẹ̀. Nínú ilé wọn, àwọn náà máa ń ní àwọn bíi reference ìdókòwò tí wọ́n wá sí ọ̀dọ̀ ìlú, tí wọ́n wá sí pé àwọn ẹni tí mò ń sọ wọ́n jẹ́ family friends sẹ́yìn. Ẹ̀sìn táwọn ń ṣe, ẹ̀sìn tó ń ṣe ni eléyìí. Ẹ bá mi gbé síbẹ̀ bẹ́ẹ̀, ọ̀rá fílẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀sìn tó ń ṣe òun lélẹ̀, tó ń nígbàgbọ́ lórí ẹ̀. Wọ́n ní temple tiwọn níbi tán ti lọ ń worship. Ìgbà tí bàbá ìyàwó yẹn ló jẹ́ ọ̀rẹ́ sí mi, ìgbà tí bàbá ọkọ ẹ̀ tó kú, wọ́n sọ di eérú ni, tán gbé eérú láti bí, tán gbé lọ sí India. Ọlọ́run yín tẹ́ ń sọ yẹn, tẹ́ wá fi ní àwọn èèyàn lára, kí ni Ọlọ́run yẹn ń wò láti thousand years ago? Kí ni Ọlọ́run yẹn ń wò tó fi jẹ́ kí àwọn oníṣẹ̀ṣe kó di president ní ìlú Brazil? Why tí lọ síwájú tó bá wọn? Ẹ̀sìn tiwa làwọn ń ṣe ń sìn yín o. 70% Brazil, ẹ̀sìn tiwa táwa kọ̀ sílẹ̀ òun ló ń ṣe o. Brazil dẹ̀ ń gòkè àgbà sí lójoojúmọ́ ni o. Àwa tá a lẹ̀sìn, tá a lọ claim nǹkan míì, ilẹ̀ ni wò, ẹ ṣe léyìí kò ṣeé ṣe, ẹ ṣe tọ̀hún kò ṣeé ṣe. Ṣàgbọ́n nǹkan tá a fà yẹn sọ, ó ẹgbẹ̀rún yà sí o, kò wo wárápá. Ẹ pé àwọn bàbá wa kán wá fún àwọn ní àwọn bàbá tán wo wárápá. Eléyìí ò ń ṣètàn, mo ìmọ̀ àwọn fámìlì kan tó jẹ́ pé àwọn ń wo wárápá kó tó di pẹ́sìn dé, àwọn tó ń wo wèrè ó wà, tó ń wò wọ́n bẹ́ẹ̀ yẹn, tó dẹ̀ fi ẹ̀sìn wò wọ́n, tó jẹ́ gbọ́rọ̀ ewé àti Ọlọ́run. Bọ̀ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ju gbogbo ẹ̀ lọ.
ọ̀rọ̀ wa ó ti já sí ọpẹ́, ó dẹ̀ ń já sọpẹ́ lọ. Torí kò ń ṣe àwa náà, àní kò ń ṣe Nàìjíríà nìkan, kò ń ṣe ilẹ̀ Yorùbá nìkan. Ibi tó bá dé ibẹ̀ ló mọ̀ dé. Ibi tí nǹkan tí mo mọ̀ ìwọ ò mọ̀, nǹkan tèmi mọ̀ ìwọ ò nǹkan tí wọ́n mọ̀ èmi náà ò mọ̀. Ọlọ́run ti ń jẹ́rìí ara ẹ̀ ní gbogbo àgbáyé. Ọ̀dọ̀ àwọn òyìnbó yìí tiẹ̀ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Ẹ̀sìn wo lòyìnbó ń ṣe? Including Saudi Arabia gan nísìnyí. Ṣé gbogbo àwọn ọmọ wa tó ń lọ bẹ̀ òun sọ fún wa ni? Ṣé òun sọ fún yín ni? Àwọn pípọ̀ yìí ò kírun mọ́ náà. Àwa là ń kó wa lọ láfíríkà láfi ló ń ṣe kíni. Ẹ wo Ọlọ́run á ṣe dáadáa fún wa, bọ̀ ẹ má jẹ́ ká fara nira wa. Ọlọ́run tó sọ àlùkùránì kalẹ̀, gbogbo àlàyé tọ́lọ́run sọ nínú àlùkùránì tẹ̀lé ẹ̀yin àáfà íńtánẹ́ẹ̀tì, àáfà social media. Àáfà social media ọ̀pọ̀lọpọ̀ yín òyìnbó tẹ̀wá ń lo òyìnbó ò ní yín lára o. Ẹ ń gba orí íńtánẹ́ẹ̀tì ẹ fi ní àwọn tó wà ní Nàìjíríà lára lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn dé. Ṣe rí wípé ẹ pẹ̀lú ẹni tọ́lọ́run ló máa fìyà jẹ torí ẹ tún nǹkan lọ́hùn ṣe. Ẹ ń dààmú àwọn èèyàn ni. Ẹ ń dààmú gẹ́gẹ́ bí nǹkan tá a fà yẹn sọ. Ó láàfà kan bọ́ ọ̀tà, mo ní fídíò yẹn mi mọ̀ pé a máa sọ̀rọ̀ débẹ̀, tó ní ẹni tó bá sun àlùkùránì òun dẹ̀ ló bọ́ ọ̀tà lọ́jọ́ kìíní àná tó ní wọ́n lè sun kùránì ibi pépà ni, ṣebí nǹkan tán sọ ń bẹ̀ bí ó wà lórí èèyàn tán bá máa sún kan sọ òun ló tún padà jáde. Ìyẹn Mukadamu tó ní Yorùbá nation ti Yorùbá nation àwọn òṣèré Yorùbá nation tàbí àwọn ìkọrin náà tó ní Saudi làwọn tàbí Arabu làwọn tàbí kìnnìkan ẹ ṣáà máa fà tó jáde ńgbà yẹn tó ní Yorùbá nation ti Saudi lòun fẹ́ máa ṣe. Òun ló tún bọ́ta tó ní ẹni tó bá ya Quran wọ́n máa mú ni, ẹni tó bá bú mùsùlùmí lórí net wọ́n máa mú ni, wọ́n máa pè lọ ilé ẹjọ́ ni. Bọ̀ àtọ́jọ́ tẹ̀yìn àwọn wo ló dá wàhálà lẹ̀ lórí social media? Àwọn wo ló ń fi ẹ̀sìn ẹlòmíì náà fi wọ́n ń ta yín lórí social media kó tó di wípé Ọlọ́run gbé bó ṣe ń ṣe dé? No champion forever. Ẹ jẹ́ ká ṣèbẹ̀rù Ọlọ́run pẹ̀lú gbogbo nǹkan tá a bá ń ṣe. Lọ́jọ́ kìíní àná tó bá ní kó lọ máa kó gba àwọn fídíò sí bọ́ síta including me, àwa yìí náà ti pẹ̀lú including me. Tó bá lọ wo àwọn fídíò tí mo ṣe 6 years ago ṣe ẹ máa bá ń bẹ̀ náà ìpè mí náà èmi náà jì sínú ẹ̀ náà. Nígbà náà àwa náà ni because nǹkan tán ó ní kíní kan tán fún kíní kan ló ń fọn síta. Ó sì kí gan ni bọ̀kọ́ náà kó ṣàánú wa. Bọ̀bọ́ ní nǹkan ṣe gbé nǹkan kalẹ̀ bó ṣe gbé nǹkan ẹ̀ sílẹ̀ kan náà ṣe ń ṣe. Nínú oníṣẹ̀ṣe ẹni tó burú wà ẹni tó náìsì wá, nínú mùsùlùmí ẹni tó burú wà ẹni tó náìsì wá, nínú kìrìsìtẹ́nì bó ṣe rí náà nìyẹn. Nínú kìrìsìtẹ́nì ẹni tó máa ṣe tinú tọkàn tó fẹ́ gbà yàn là tó bá wà nínú ìṣòro wà, ẹni tó fẹ́ bà tèèyàn jẹ́ tó jẹ́ pé ẹ má gbé ẹjọ́ dáadáa lọ fún ẹ fẹ́ pààyàn ẹ fẹ́ géèyàn lórí oníkẹgbẹ́ lọ fún pásítọ̀ dẹ̀ ni. Bẹ́ẹ̀ náà ló wà nínú ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe wa ń bọgi ó ń bọ̀ pẹ́ bísínẹ́sì titi wọn nìyẹn. Àní kí ni iṣẹ́ Ọlọ́run? Ṣé ó wà nínú àlùkùránì níbì kan ni wípé ẹ bá mi lọ pa gbogbo ilé ayé rẹ́? That means to say ó máa fura sí ẹ̀sìn yẹn nìyẹn. Ẹ bá mi lọ máa bá àwọn ènìyàn jà, ó máa fura sí ẹ̀sìn yẹn nìyẹn. Ẹ̀sìn tí ò fún yàn ní freedom, ó máa fura sí ẹ̀sìn yẹn nìyẹn. Ẹ̀yin tẹ̀dẹ̀ wá ń lo òyìnbó tán ní yín lára ẹ̀ ń gègún mọ́yán ni. Ó yẹ kẹ́ ẹ lọ sílùú yẹn kẹ́ ẹ kó gbogbo ẹrù yín lọ, ọmọ àtìyàwó kẹ́ ẹ kó wọn lọ kẹ́ lè lọ ṣàmójútó. Àwọn òye oníyà tá à ń ṣò lẹ́ẹ̀kan yẹn, àwọn àáfà àti pásítọ̀ mélòó ló ń dìde fún wọn yàtọ̀ sí àwọn àǹbẹ̀ lọ́hùn tó ń dìde. Àwọn jàǹkànjàǹkàn ṣọ́wọ́n mọ̀ wípé àtòkè ló ti ń wọ́ wá ni. Àwọn tó yẹ kó máa ní benefit tó yẹ kó máa gbà tíyàn fún wọn lẹ́tọ̀ọ́, gbogbo ẹ̀tọ́ tó yẹ kó máa fún wọn tán ti ń dàgbà àti ẹ̀ lọ́sọ́dọ̀ àwọn ọba tán fi sórí oyè àtàwọn ìmáàmù tán gbélé ayé lé lọ́wọ́. Ìjẹ̀bú fọ́kọ̀ bọ́ náà ṣò lọ́kì. Mo kí yín jàre ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àti àbúrò mi. Irú àwọn ilé ìpè yẹ kán exist mọ́ láyé àwọn tá a gbé síwájú kínní. Ẹ tún wo àwọn eléyìí. Àwọn nǹkan téèyàn fẹ́ pa láti jẹ. Ṣé báwọn eléyìí tiẹ̀ lọ wọ́n lọ gbé ère. Wọ́n lọ mú ère kalẹ̀ táwọn ń pè true wípé òkè báwa lọ jíṣẹ́ fọ́lọ́run. Ẹ tún wo àwọn eléyìí náà báwọn èèyàn kan lélẹ́yìí bí màálù náà gbé kalẹ̀.
wípé màálù o arún ẹ o bá wa gbé àdúrà wa lọ́sọ́dọ̀ Ọlọ́run. Tó bá jẹ́ àwọn eléyìí náà ló kó wá fún wa ní ìgbà náà tó ń pè láwọn tó ń wá kó wa lẹ́rù nǹkan tá a bá máa ṣe lélẹ̀. Náà mo kí yín a kú bójú ọjọ́ ṣe rí. Èyí tí mo bá sọ ń bẹ̀ bóyá bí ìtara tàbí nǹkan kan ẹ ṣàforíjì fún mi. Ọmọdé ò kí mẹ̀kọ jẹ kó má ra lọ́wọ́, kò ń ṣe fún ìgbéraga, kò dẹ̀ ń ṣe pé bóyá mo mọ̀ ọ́ tán, kò dẹ̀ ń ṣe pé bóyá mo mọ̀ ọ́ sọ. Kọ́lọ́hun kó ṣàánú gbogbo wa. There's nobody tó perfect nínú gbogbo nǹkan tí mo sọ náà. Mi ni mo perfect, but ibi tó bá kù díẹ̀ ẹ ṣàforíjì fún mi. Ọmọ yín ni mo jẹ́, àbúrò yín ni mo jẹ́. Kọ́lọ́hun kó ṣe dáadáa fún wa, kó tọ́ wa sọ́nà, kó kọ́ wa mọ̀ ṣe, kó má kọ̀ díẹ̀ àìmọ̀ ṣe sí èèyàn kankan nínú wa. Gbogbo wa tá wà lókè òkun, Ọlọ́run á jẹ́ a kéré oko délé. Ilé làbọ̀ sí mi oko. Yorùbá nation no going back. Gbogbo ẹ̀yin tẹ̀tẹ̀ wà nílé náà ẹ ní dààmú, bọ́n ṣe ló ń le tó lọ́tún lósì ẹ̀rí tí ń ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run. Hàn ní gbòkò ọmọ káwa mọ́lẹ̀, ọ̀rọ̀ wa dayọ̀, ọ̀rọ̀ wa ní dìbànújẹ́ ànígbà lẹ́tà ọ̀fọ̀ ní agbára lọ́wọ́ Ọlọ́run. Tó bá jẹ́gbà àkọ́kọ́ tẹ máa kọ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì, èmi ọmọ yín olólùfẹ́ yín àbúrò yín Dr. Zabby Talk Show, àyè ọpẹ́ yọ tí mo dẹ̀ mọ̀ ipá yọ ọpẹ́ yẹn ó máa yọ lọ́dọ̀ títí yín náà torí ojoojúmọ́ ló yan lọ́dọ̀ títí wa torí ají àrí ọjọ́ atẹ ilẹ̀ amú omi agbé ọwọ́ ṣe é gbé, àyè ọpẹ́ ló yọ, kò ń ṣe agbára wa. Ó máa yọ lọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Àyè ọpẹ́ á máa yọ fún wa ní agbára lọ́wọ́ Ọlọ́run. Bíbá la máa mú ètò ìwá sí dúró sí lọ́jọ́ títí òní. Oníyanṣe ọlọ́kàṣe ẹ̀yin tí ẹ bá wa jẹ́ ń bẹ̀ náà ẹ kú àìbínú. Ẹ̀yin tẹ́ tún máa wò lọ́jọ́ iwájú náà ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa fi comment sílẹ̀. Ẹ ṣé gan ni. God bless you. One love. Bye for now. Looking for a comfortable and convenient living space that fits your lifestyle? Look no further than our serviced apartments located in a popular city in Lagos. Our fully furnished units are equipped with everything you need to feel at home, from a fully equipped kitchen to high-speed internet. Don't wait, contact us today to schedule a viewing and make your move into our serviced apartments. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.